gba alálàájọ lọ́ọ̀fù sọ̀rọ̀ pé èèyàn kan fáìn ju èèyàn kan lọ là ń wí ṣé ìyẹn náà ń bẹ wí pé Saheed Shittu ó fáìn ju lágbájá lọ ọlọ́run wá fi ẹ̀ṣẹ̀ sìn ó wá ń béèrè pé kọ́ táìpù ẹni tó fáìn jù láàrin èmi àti onírọ́ l'Amẹ́ríkà wo ohun táwọn èèyàn ń kọ síbẹ̀ ṣèbájú ẹni èmi ṣé mi mo tó challenge àwọn èèyàn wá ń kọ sọ́dọ̀ ẹ pé Saheed Shittu ló fáìn jù Saheed Shittu ló fáìn jù Saheed Shittu ló fáìn jù mọ́ wọn rí lọ́dún ẹ̀ náà ni dàsú pé gbogbo àwọn ẹni tó wá wù ẹ́ gan púpọ̀ náà àwọn tó wá wù ẹ́ sí ẹ̀ ni ó mọ̀ ó mọ̀ tẹ̀lé ẹ̀ púpọ̀ náà àwọn ẹni tó wá wù ẹ́ wọ́n wá fi ẹ̀ṣẹ̀ sí ni àní o sọ̀rọ̀ lórí tí mò ń wí mò ń sọ pé ìwọ ló sọ sítórì ìdásọ̀ láti fún mi ìwọ ló sọ sítórì ṣé ò fà gbà fún mi sítórì ṣé wàá dámọ̀ àló sọ fún mi mi ò tí tọwọ́ bọ̀ mo yìí ń bọ̀ fún pé o tún dún wúrúwúrú o yìí ń dún wúrúwúrú tí n bá parọ́ mọ́ ẹ tí n bá ṣàbòsí ẹ Ọlọ́run bínú sí mi jẹsàrẹ yanbì kan mo rí Sufiano Abu Sufiano àbí kí ló ń jẹ tó ṣe ó ṣe fídíò ìwọ Sufian mo rí ẹ tó ṣe fídíò toro dárúkọ mi ni mo ṣe ní kí n kémi náà ṣe mo ṣe ní kí n sọ̀rọ̀ ẹ o mo rí pé ó ṣe fídíò mo rí fídíò tó ṣe tó wá ń sọ pé ó wá ń sọ fún bàbá wa Wàsíìrì tìlú Wo ó sọ fún ọ pé ṣán lè gbà ṣán lè ṣe bẹ́ẹ̀ fọba ìlú tiwọn ohun tó ń tà láti sọ ni pé ohun tí mo ṣe fọba Ìlọrin àtàwọn àfáà àti kinní kan ọgbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ kò sáforíjì ṣé n tó kanu tíra nìyẹn pé kò sáforíjì ṣé n tó kanu tíra nìyẹn pé tí wọ́n kà ni pé kò sáforíjì inú tíra ti wọ́ Sufiano ṣé n tó kanu tíra nìyẹn okay mind you ṣé wọ́n gbàgbé ni Sufiano ní ìgbà tí àfáàbùlákìm alikutubu ní ìgbà tó sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Sheikh Adam ìgbà tó sọ̀rọ̀ Sheikh Adam tí wọ́n fẹ́ gbé àfáàkutubu lọ sí tó invite ẹ̀ sí Sontu why tí wo ò ṣe fídíò nígbà yẹn tó ò bá kí n ṣalábòsí tí wọ́n sọ pé Kutubu bà orúkọ Shehu Adamu jẹ́ why tó ò ṣe fídíò tó ò sọ pé ẹ jẹ́ kó lọ fèsì ẹ̀ tó bá tó kí Kutubu lọ fèsì ẹ̀ náà why tó sọ bẹ́ẹ̀ ṣòrùpá alábòsí ni ó ní iye owó tèmi yìí ná Kutubu gan lè jẹ́rìí sí lórí pé wọ́n má dìtẹ́ ní Kutubu ó ní iye owó tí mo ná mi ò bá Kutubu jà o mi ò sọ pé Kutubu ló bọ́ mo kàn ń sọ pé ní ìgbà tí kinní yẹn ṣẹlẹ̀ sí Kutubu tí wọ́n sọ pé bú Shehu Adamu táwa dìde tàná owó Ustaz Komodin Ajala ọmọ iye ìrìn tó ń rìn tó ń lọ tó ń bọ̀ ní Sontu àti pàǹtí tí gbogbo wa dìde tá ń pè lọ́tún pè lọ́sì kọ̀nẹ́kìtì ẹ̀wọ̀ ẹ̀yìn Salafi irú wọ yìí Sufiano irú wọ yìí wá ń bọ́ta ó wá ń sọ jáde pé ó gbọ́dọ̀ kọ́kọ́ fojú balẹ̀ ẹjọ́ wáì tó jẹ́ ká kọ́kọ́ kí Kutubu lọ fojú balẹ̀ ẹjọ́
tó bá kí tẹ́ bá kí ṣalábòsí ẹ wo àwọn Salafi la ilaha illa Allah ẹ wo àwọn tó pera wọn Salafi why tí o gbogbo yín àti èmi tá a jẹ́ kí Kutubu lọ fojú balẹ̀ ẹjọ́ nígbà tó sọ pé tó sọ̀rọ̀ pa ṣé wàá dámọ̀ tó sọ̀rọ̀ yẹn why tá a jẹ́ kí Kutubu lọ fojú balẹ̀ ẹjọ́ in kuntum sodikin tó bá jẹ́ pé olódodo ni why tá a jẹ́ kí Kutubu lọ fojú balẹ̀ ẹjọ́ gbogbo wa wá help Kutubu kó má bàa lọ ṣẹ̀wọ̀n gbogbo wa aná agbára aná owó à ń sáré kiri ó wá di tèmi wá ní kó lọ ṣẹ̀wọ̀n kó lọ kóòtù ẹ wo àwọn Salafi 1990 tó dà bẹ́ẹ̀ ṣé tẹ́ ń pè súná rè dàsú pé nínú súná tí wọ́n bá make apology kò irọ́ o ó tún wá ń kóòtì pé Ọlọ́run sọ pé tó bá gbá ẹ lójú ohun tó ń tẹ̀ láti sọ pé tó bá wùn ẹ́ ò lè foríjì tó bá wùn ẹ́ ni pé ohun àkàn sọ pé kó forí pé ni pé kó ṣe fún padà kó ṣe tiẹ̀ náà fún padà dàsú pé ohun tó ń sọ yẹn ó ráìtì o lọ́dọ̀ tiẹ̀ ó ráìtì o ó yẹ kí wọ́n gbé Kutubu náà lọ sẹ́wọ̀n gbà yẹn ni tó bá jẹ́ ọ̀dọ̀ títí yín ẹ máa wá excuse fún nítọ̀hún ẹ wo àwọn Salafi ẹ wò yín ṣe ìsìláàmù lélẹ́yìí tó bá jẹ́ pé ìsìláàmù kì í ṣe ẹ̀sìn Ọlọ́run ni tó bá jẹ́ pé súnú ànábì yìí ò kì í ṣe ti ojú ọ̀nà ni wàláì tàláì mo rí wèrè kí lorúkọ ẹ̀ ó ní bàbá lálàǹgbà yìí tóun náà sọ̀rọ̀ òun sọ̀rọ̀ pé ó ń sọ pé mi ò ń ṣoní súnà kí wàá ní mi bàbá lálàǹgbà mo rí inú fídíò tó ṣe ni o inú fídíò tó ti ń ṣe wọ́nrọ̀wọ́nrọ̀ yẹn lẹ́ni náà ó tún pa bàbá lálàǹgbà ó tún pa ọmọ mi ègéènì lẹ́ni òun sọ pé mi ta ilẹ̀ fẹ́ ó tún rìpíìtì ọ̀rọ̀ irọ́ tó pa ó tún sọ pé mo lọ ta ilẹ̀ eléyìí kí ló wí. mo ti blọọkì ẹ bàbá lálàǹgbà tún parọ́ mọ́ mi ó tún parọ́ mọ́ mi pé èmi ta ilẹ̀ láti fi ra ẹ̀kúpmẹ́ǹtì ni wáyé tẹ́ pé irọ́ṣẹ́ rẹ̀ wọ́n fi ránṣẹ́ pè fún ẹni mo tún tún wí náà mi ò talẹ̀ lọ mú bí tí mo ti sọ bẹ́ẹ̀ wà pé mo lọ talẹ̀ fi lọ ra ẹ̀kúpmẹ́ǹtì ni mú wá bàbá lálàǹgbà onírọ́ ṣé wọ́n fi ránṣẹ́ pè fún ẹni ó tún sọ lẹ́nìí nígbà tí mo tún wo fídíò ẹ̀ lálẹ́ yìí mo tún gbọ́ mbẹ̀ tó ń sọ pé èmi lọ talẹ̀ ní pé sóní lọ níbọn ẹni tẹ́ kó talẹ̀ ó ní kọ́ bóun talẹ̀ láti fi ra láptọ̀pù ń lo òyìnbó ni èmi ló fẹ́ yẹpẹrẹ ìwọ tẹ́bi máa ń pa ó mọ̀ pé èmi ló sọ pé èmi ní lárí ebi máa ń pa ẹ́ ní Nàìjíríà ẹ nílé ẹ mo máa ń fún owó àtìyàwó ìwọ ló request fún o máa ń send owó tó máa fi fún ìyàwó àtọmọ ẹ lówó oúnjẹ èmi ò ń sọ but torí n tó ń sọ pé òṣì ń tèmi but ẹni tó sọ pé òṣì ń ta òun tọrọ owó oúnjẹ lọ́wọ́ ẹ̀ tí wo àtìyàwó ẹ̀ máa fi jẹun búra sí pé kò rí bẹ́ẹ̀ òun tọrọ tí wo àtìyàwó àtọmọ máa fi jẹun ó dẹ̀ ń tọrọ lọ́wọ́ ẹ̀ búra sí pé kò rí bẹ́ẹ̀ pé kí ìbínú Ọlọ́run bá ẹ̀ tó bá parọ́ ọmọ ìgbà tó máa sọ fún mi bẹ́ẹ̀ pé kò sí tó máa jẹ àtìyàwó àtọmọ ńlẹ̀ èmi ò sọrí but ó dẹ̀ ń sọ pé mi ò ní lárí ó dẹ̀ wá ń tọrọ oúnjẹ lọ́wọ́ mi tí wo àtọmọ àtìyàwó máa fi jẹun ó dẹ̀ ní mi ò ní lárí ó dẹ̀ ní kò dá fún mi ṣó mọyé ìgbà tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wáyé tó wá ń sọ pé mi ò ní lárí ó dẹ̀ ń tọrọ oúnjẹ lọ́wọ́ mi kò ń ṣe ọ̀rọ̀ èmi ò ń túyọ̀ láṣìírí ṣùgbọ́n tó ń sọ ń pa mi ò rí bó ṣe òun sọ pé kò ní lárí ebi ń pa ẹni bó ṣe rí ni gbogbo ẹwo ẹni tó bá mọ èèyàn wò dáadáa á ti rí pé ìdààmú ń bẹ lára rẹ̀ ìdààmú wà lára ta ni ìdààmú wà lára ta ni ó máa bọ̀ bàbá lálàǹgbà ká fi ṣéǹjì ba ẹ̀ ṣeré ìwọ tó sì ń ta àrùmáyé òsì
tó bá jẹ́ pé o rántí njọ́ tó invite wọ lọ Àbújá àbí wọ́n invite ẹ bóyá Àbújá ni bí Ìlọrin ni orípo tí ń sáré yàgbẹ́ sí pint oni èmi tí ń sáré bẹ gbogbo àwọn èèyàn èmi tí ń bẹ gbogbo wọn yes àwọn bàbá tó jẹ́ bàbá ló jẹ́ fún mi bàbá máa ń mú lọrin bàbá ló jẹ́ fún mi bàbá wọ bá lọrin bàbá ló jẹ́ fún mi àtàwọn àfáà tí mo sọ àsọlé ọ̀rọ̀ sí bàbá ló jẹ́ fún mi láti make apology fún wọn pé ẹ má bínú lórí eléyìí tí mo sọ ṣùgbọ́n nǹkan tí mo ṣe pé lòmíì ṣe mi ò change tí mo sọ lórí ẹ̀ tẹ́lòmíì polówó tí ò yẹ kó polówó nínú Islam mi ò change ẹ̀ mi ò make apology lórí ẹ̀ àébú tí mo bú ni mo make apology lórí ẹ̀ ẹni káwọn ọmọ yẹ̀yẹ́ tó ń kó fídíò yẹn jáde kọ́ mú bí tí mo ti treat topic gangan kọ́ mú jáde kí gbogbo ayé wá fojú rí n tá ń jáde lórí wọn bí alájà gbogbo wọn rẹ kọ́ mú jáde n tá ń jáde lórí gangan ẹni kọ́ mú jáde lórí ẹni kan tí bá sọ̀rọ̀ ẹ̀ ẹni kan plane tí mo ń sọ ká fi Islam wọn wò 1 billion wọn tó bẹ́ẹ̀ láti ṣerú ẹ̀ ẹni pé kọ́ mú ìta ń jáde lórí gangan kọ́ mú jáde ń tá ń jáde lórí gangan ẹni kọ́ mú jáde gangan pé yes ó sọ̀rọ̀ lágbájá o mi ò sọ̀rọ̀ bàbá wọ́n bá lọ́rin ẹ má mọ̀ tí bàbá wọ́n bá lọ́rin wá torí pé tí mo sọ pé bàbá wọ́n bá lọ́rin bàbá náà jẹ́ fún mi torí pé mo sọ pé bó ṣe ń kí bàbá wọ́n bá lọ́rin ìyẹn ni mo ń fàyọ ẹ má débẹ̀ ẹ fi bàbá wa máa mú lọ́rin lẹ̀ ẹ fi bàbá wọ́n bá lọ́rin lẹ̀ ẹ fi gbogbo àwọn yẹn lẹ̀ àwọn àfáà yín tẹ́ fi ń bójú àwọn ni mò ń wí àbórí yín ò pé ẹ mú tí mo sọ pa àwọn ń tó sọ jáde kí n tó fèsì ló ṣe 1 million gbogbo yín ò tó bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ rọ́dọ̀rọ̀dọ̀ àwọn afáàyìn tẹ́ fi ń bójú tẹ́ fi ń polówó Jalabi ni mo sọ o tẹ́ fi ń polówó Jalabi àwọn ni mo sọ o kí ló ṣe yín so ìwọ bàbá alálàǹgbà tó ń parọ́ wọ́n ní ẹ máa bó ṣe ń wò ẹ máa ní bó ṣe ń ta ìyá ń jẹ́ gidi ìyá ń jèmi tí bá bọ́ aago ọwọ́ mi sí ẹ ní ọwọ́ tó bá mú dé ọjà ìgbésí ayé àtọ̀n tó tọ́ mo sọ fún ẹyọ kan yín lásán tó bá mú dọ́jà ìgbésí ayé àtọ̀n ìgbésí ayé ẹ á change kí ló ṣe ó gbádùn òṣì Ọlọ́run tó mọ̀ọ́mọ̀ dẹ òṣì sí ẹ wọ́n ní bó ṣe lówó báwọn ìwọ tó ti lówó ó rò pé eré ni àbí ó rò pé ó rú ẹ lójú ni ṣé ó rò pé eré ni tó bá sọ pé bí Ọlọ́run bá bless èèyàn ṣé eré ló pé ni èmi tí àwọn ògo Ìlọrin nígbà tí mò ń sọ ṣé mo sọ jáde mi ò tọ́rọ̀ ò bá débẹ̀ tí ọ̀rọ̀ ò bá débẹ̀ mi ì ní sọ nígbà tí mo rí pé wọ́n hùwà aláìlẹ́kọ̀ọ́ ni mo ṣe sọ jáde àìmọye àwọn èèyàn tí mo ṣe dáadáa fún téèyàn kan gbọ́ lẹ́nu mi tí mo dẹ̀ dákẹ́ síbẹ̀ gba ẹ̀ mo wo pé kí ló ń ṣe ìbí pé wọ́n dìdí wọ́n bá mi sọ bókè o mo dẹ̀ rí pé iṣẹ́ tó ń ṣe yìí ó máa dá tó tọ́ láti lè fi di àwọn ẹlẹ́bọ mú kọ́ máa polówó ẹbọ mọ́nú Islam mo gbọ́dọ̀ assist wọn náà gbogbo tabalẹ̀ wò ká ní àwọn akọ́lá ní Ọlọ́run ló ní náà ókè àwọn náà nídìí mọ́tò wọn fẹ́ lọ sí báyìí wọn máa nídìí mọ́tò wọn máa lọ́wọ́ gbogbo ẹbọ ni wọ́n fúnra wọn mọ́nú mọ́tò mọ́ ní ókè o ẹ jẹ́ assist Ilorin ta boss bèè lọ́wọ́ Dr. Ali Fulani 3 ni mo rà 3 bèè lọ́wọ́ tó bá lè bí lọ́wọ́ Dr. Ali Fulani wá sọ fún ẹ 3 ni mo rà pé Dr. Ali Fulani 3 ni mo rà mo dẹ̀ sọ pé ókè o mo máa gbé ọkàn fẹ́yìn ògo Ìlọrin ẹyọkàn fún báyìí pé Dr. Ali Fulani kò bí wọn wá sọ fún ẹ kí ló wá ń ṣe wọ ìwọ wá sí pé kò ní lárí kí ló ń ṣe nẹ́tíwọ́ọ̀kì gan ẹ máa bá wa click love and like bí ìmọ̀ tó dé o bóyá flag wa ni o kò yé wa o mọ́tò píjó
Pijó bóyá 102 bí 106 kínkínní kan báyìí pijó kan báyìí wàláì mi fi báyìí jẹ́ o nígbà tí mo mọ̀ ẹ́ pijó bí 102 báyìí ní kínkínní báyìí bí pijó kínkínní kan báyìí ni mo mọ̀ mọ́ o mọ́tò jẹ́ pé tí wọ́n bá èèyàn lè papọ̀ kó gbé sínú búùtù ìlọ́sì mi kí wọ́n gbé ó kínkínní báyìí pijó 102 bí 103 ní ìmọ̀ orúkọ mi ìmọ̀ sáìsì pijó ẹ̀ kínkínní kan báyìí ó kínkínní báyìí pijó tíntínní kan báyìí ló ń gbóngbà ẹ̀ nígbà tí mo mọ̀ wá òun níláárí ayé ẹ̀ wọ́n níláárí wọ́n bu ọ̀rọ̀ níláárí kọ́ là ń sọ gbàgbé oore tọ́lọ́wọ́n ọba ṣe fẹ́ yàn fìyẹn lẹ̀ ṣé ìwọ kọ́ ló ń sọ sítórì ìdásọ̀ láti fún mi ṣé ìwọ kọ́ ló sọ sítórì ṣé òfà gbà fún mi fọlọ́sọ́fà gbà ṣé ìwọ kọ́ ló sọ sítórì ẹ̀ fún mi bọ́ta kò búra sẹ́ àbí ìyẹn pọ̀ jù díẹ̀ fìgò sójú díẹ̀ kò tún wò pé ìyá ń jẹ́ gidi ẹwò ògùn tó gbé sójú ó rí babalára gbà tó gbé gò sójú ó rí bó ṣe rí ìgò yẹn wá wọ́ lójú ìdààmú ti bá ẹ báṣubàṣu ó mọ̀ pé o ti ń sọ̀rọ̀ mi tipẹ́ ti máa ń dákẹ́ wàá máa fún mi jápì mo máa ń dákẹ́ wàá máa gbá mi sọ́tún gbá mi sósì mi máa ń wò pé kí ló ń ṣe léyìí jẹ́ ń gbé gò sójú kémi náà lọ rọ̀ pé gò tiẹ̀ gbà tí wàhálà pọ̀ ìgò ẹ wọ́ báyìí lójú ẹ bí ìgò ẹ ṣe wọ́rẹ̀ ó tún mọ̀ mọ́ ó tún rojọ́ lọ ó wá dàbí pajímọ̀ ìgò ti wọ́ ọmọ lójú báyìí ẹ lọ wo kíní ẹ lọ wo lọ́dọ̀ dọ̀ndídí ìgò owó mọ́ bàbá lálá ó tún rojọ́ lọ ó ṣá ìdààmú ni òun mẹ́ tó ń bẹ̀ jà mo kọ́ ọmọ sí fún ẹ lásán ó dàrú ni ó dàrú síréètì ní ìwọ ẹ ó wá gbégò sójú ìgò wá wọ́ ọmọ ẹ lójú mo ní ẹwò dààmú ti bọ́ ọmọ yẹ̀yẹ́ oníranù bó ṣe ríre ẹ lọ wò wá dán dídí ẹ bá mi mú bẹ̀yẹn nìkan kẹ tó tún kọ́ọ̀tì kẹwàá ìgò yẹn wá wọ́ ọmọ lójú báyìí bó ṣe wọ́ọ̀rẹ̀ mọ́ lójú mo ní kí ló dé. ẹ máa bá wa click love and like torí Ọlọ́run ẹ bá wa click love and like mi ìmọ̀ tó ṣe program yìí kí ló dé tí kò wọ ọmọ ẹ lójú ọmọ yẹ̀yẹ́ orí tí mo gbé sójú ni Kazani ara tó máa ń dùn àwọn sára bíi 1990 yẹn Kazani lọ bèrè wo lórí gbà bó ṣe wà lọ bèrè wo Kaza ẹrù ni ara tó máa ń dùn yín nìyẹn fa àmọ́bì ní mọ́tì rọ̀ bí káfá adis àánú Ọlọ́run ni jẹ́ fi àwọn dọ́kúmẹ́ǹtì ẹ̀wọ̀n ẹ̀ ní ìtẹ̀wọ̀n pé mo lọ wò lọ sórí gbá kó lọ sáwò lọ wò lórí gbá eléyìí ò ń ṣeré o àwọn Puff Daddy àwọn American pop star ló máa ń gbèrú eléyìí sójú kò ń ṣe irú wọ orí ìgò bó ṣe wọ́ ọmọ ẹ lójú ọmọ yẹ̀yẹ́ wo dáadáa kó lọ sáwò lọ wo owó eléyìí ń ṣe àwọn wèrè Nàìjíríà tó máa ń rà tó máa ń ṣe kíní lọ wo tí mo ti fi lóògùn ẹ̀wọ̀n ẹ̀ jẹ́ fi wọ̀n ẹ̀ mo fẹ́ kí inú bí ẹ bàbá lálàǹgbà tó bá rí ìgò yìí lásán ìgò tí mo fi sójú yìí tó bá rí lọ wo iye tó ń ta lórí igbá ìgò yìí bàbá lálàǹgbà tó bá mu lásán bó ṣe rí ṣàkọmẹ́ndẹ̀dì ni kò ń ṣe rẹkọmẹ́ndẹ̀dì o ṣàkọmẹ́ndẹ̀dì ni o tó bá nígò yìí lásán tó bá gbowó ẹ̀ ṣọ́ọ̀bù á kún èyí tó pálí lásán sórí igbá tó rò pé bóyá ó pàtẹ tó ń tan àwọn mùtẹ́ńgbì ẹ̀ lọ bèrè tó ń ta receipt ẹ̀ lélẹ̀ receipt ẹ̀ rẹ̀ United Kingdom láti rà kí ni wọ́n ń wí kí ni wọ́n ń bú mi wọ́n mọ̀ pé ṣe súná ni wàhálà tiẹ̀ nìyẹn kí ló kàn mí pẹ̀lú tiẹ̀ èèyàn ń bú mi pé mi ò ní lárí wọ́n dẹ̀ gbọ́dọ̀ fi wọ́n pé èmi ò ní lárí èmi ò wò kíni lẹ́dà iṣẹ́ àwọ̀ ẹsẹ̀ náà fi ṣe ló ṣe àwọ̀ ẹsẹ̀ ó ní mi ò ní lárí màá fi wọ́n pé mo ní lárí àwọ̀ ẹsẹ̀ ó ní mi ò ní lárí pé ebi ń pa o bó ṣe wà wọn wàhálà ò sí ń ta gidi ò sí ń tata ni àmórí ẹ̀ ò pé yàrá bì bèrè lọ́wọ́ àwọn ókè o tó bá rú ẹ lójú ṣebí lẹ́yìn náà ló wà
ilẹ̀ yìí ló wà. èèyàn kan ní báyìí mi wọ́n Alhaji Lukman ẹ̀yin ẹ lè gọ́gù ẹ̀ kẹ́fì wọn ẹ gọ́gù ẹ̀ kẹ́ wo àmì eléyìí ń ṣe àwọn fake tó ń tà ní wish o àwọn eléyìí ń ṣe fake o kò ń ṣe fake o eléyìí ń ṣe fake wallahi tallahi fàlà náà tún láyé lálẹ́ kásìbí ẹ jẹ́ kó lọ béèrè wò kó ẹ fi wọ́n wò tó bá tà tó bá fi rajà sórí gbogbo gbá ẹ ìgbésí ayé ẹ máa yí padà babalálàǹgbà confam ni mo sọ èlé náà kọ́ yẹ $500 yes tó ti rí $500 ń sìn èló ló jẹ́ ní náírà ẹ bá ń gbé débẹ̀ $500 èló ló jẹ́ ní náírà nígbà tí mo rà ní pounds 400 àbí nígbà ìlọ́mọ̀ràn náà ó wà nù receipt yìí bẹ́ẹ̀ okay 350 pounds ní mo rà 350 pounds ó wà nù kíní àbí kí lọ́kọ̀ yẹn 350 kọ́ ní ohun rẹ̀ tírí kíní kan yẹn lókè bẹ́ẹ̀ 350 ní mo rà 350 ní mo rà òun yẹn lókè bẹ́ẹ̀ 350 pounds 350 pounds ń sìn bí almost 600,000 ń sìn àbí jù bẹ́ẹ̀ lọ. Bàbá náà máa ń gbà òun làwọn kan gbé lójú pé jáàyà máa fi ṣe fàájì pé ọmọ bàbá fẹ́ jáde kan ṣàní pé kó náà fi kọ́ bójú tóòrùn bá ràn á chẹ́ǹjì á di dúdú láwọn máa fi ṣe fàájì máa you know what I'm saying. lójú ọjọ́ bá dẹ̀ kúlù báyìí ká jẹ́ kó gbogbo ẹ̀ kúlù náà kí ló ṣe ẹ́ òun á sọ pé ó sì ń tèmi àní ti bá fún ẹ ní gòyì tó bá mú lọ sọ́jà àwọn tó ń ta gíláàsì tó bá rí bó ní Nàìjíríà bọ́ọ̀tì ẹ̀ mọ́ bá lu ẹ̀ wọ́n á yìí fi ìgbésí ayé àyípadà wọ́n sọ pé ó sì ń tèmi ìyẹn kọ́ là ń bá ẹ sọ bàbá lálàǹgbà àní fẹ́ ṣé ìwọ kọ́ ló sọ̀rọ̀ ìyẹn ni kò tírìtì o má tírìtì ọ̀rọ̀ pé ebi ń pa Saheed Shittu o má tírìtì ọ̀rọ̀ pé ebi ń pa mí o kò kún ẹ o ebi ń pa mí o irùngbọ̀n mi dúdú o ìkan wá pupa ìkan funfun mi ò lówó ra dá ìsì kò kún ẹ o ṣé ìwọ kọ́ ló sọ sítórì ìdásọ̀ láti fún mi ṣé ìwọ kọ́ ló sọ sítórì ṣé òfà gbà fún mi àtàwọn bẹ́ẹ̀ tí mi ò tí ì débẹ̀ jẹ́ ká kọ́kọ́ mọ àwọn méjì yẹn náà àwọn yẹn ni case study ká kọ́kọ́ mọ àwọn yẹn náà kó kọ́kọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ wàá dẹ̀ búra níṣẹ́ búra kó búra sí pé kò rí bẹ́ẹ̀ ń rọ òfò irú wọ́n wá ń bọ́ ta ó wá ń ṣẹnu tí gbogbo èèyàn bá ó tiẹ̀ ó tọ́ sí gbogbo èèyàn irú wọ ikọ́ ló tọ́ sí ó tọ́ sí ẹ̀ kò tọ́ sí ẹ̀ ẹ̀yin brothers wa sisters wa ìwọ lẹ́yìn tó nílànà tó sẹ́ndì email kìnnìkan kóòdì tí ẹ̀kan lọ ń request fún kóòdì lórí kíní mi wọ́n tó ń request kóòdì lórí kíní mi email mi ò ní ṣí fún ẹ̀ ọ̀hún jẹ́wọ́ ara ẹ̀ yà ni ìwọ tó ń bèbú eléyìí ní kíní kan jẹ́ ń blọ́ọ̀kì ẹ̀ ìwọ ó dà pé obìnrin ni jẹ́ ń blọ́ọ̀kì ẹ̀ kò fọ́ọ̀sì èmi kúkọ́ mo ra dátà fún ẹ. fún network ẹ bá wa máa click love and like ó ní kò dáa fún ìyà ń jẹ ebi ń pa wọn ókè ìyà ń jẹ mi ebi ń pè mí àbí ìwọ ń sọ bẹ́ẹ̀ lẹ́nu ẹ pé ìyà ń jẹ ebi ń pa ó ń sọ́fà ni mo ṣe ń fi wọn tí bí mo ṣe wá ń ṣe yẹn tí ó bá wá tẹ́wọ́ lọ́rùn ṣé mi mo ra dátà sórí fóònù ẹ ni did I call you here did I call you to come and click love and like ṣé mo pè ẹ́ ń bí did I call you here ṣé mo pè ẹ́ ẹ máa bá wa click love and like mi mo tó ṣe network yẹn jàre tó ṣe yamayama ṣé mo pè ẹ́ ń bí tó ní ṣé wà sí lélẹ́yìí
Dàsúgbò ẹ̀ṣẹ̀ wá sí sẹ́fẹ̀ ọ̀sán nìyẹn. Àwa tá máa fi wákàtí 4 rojọ́, tá máa fi bí wákàtí 2 ṣe mùkọ̀dìmọ́tù. Tá máa fi wákàtí 2 ṣe mùkọ̀dìmọ́tù. Tá máa kọ́kọ́ rojọ́ lọ. Ẹni tí ò bá lówó dátà kó má wá wo program wa. Ṣé pé wọ́n kàn rojọ́ lọ, rojọ́ wákàtí 2 sẹ́yìn. Àgbẹ̀ àìṣẹ́ parabọ̀. Ẹ jẹ́ ká lọ sójú lówó ọ̀rọ̀ gangan. Àwọn tí wá ń gbọ́ wa àpè ẹ̀ ń bí. Tó ti gbọ́ àpè ń bí. Ó dẹ̀ táwọn ti wà lọ́rùn torí pé ń dà ń sọ ó ń change wọn. Ìwọ ló gbọ́yé àdẹ̀pè ẹ̀ ń bí. Ṣé mi múra dátà fún ẹ? Ó dẹ̀ lọ máa fi wo TikTok. Lọ máa pa fóònù ẹ, má wò mí, fi mí lẹ̀. Èmi kọ́ mo pè ẹ́ ń bí. A mọ̀ pé ẹni. Did I call you here? I don't call you. Then why to wá ń bú mi pé ṣé wà sí lélẹ̀ kókó ẹ̀mẹ̀. So, bàbá Aláràngbá, ṣé ìwọ kọ́ ló sọ pé, afáàgbẹ́pọ̀lẹ́ láńtà, ṣé ìwọ kọ́ ló sọ story ìdásọ̀ láti fún mi? Ṣé ìwọ kọ́? Ṣé ìwọ kọ́ ló sọ story ìdásọ̀ láti fún mi? Àfá ṣé ò fà gbà, ṣé ìwọ kọ́ ló sọ? Why to wá dìsìn tí ìdààmú wá wà nù ara ẹ̀, ẹ̀rù wá ń bà ẹ́. Ìmọ̀ tó ṣe nẹ́tíwọ̀kì yẹn tó ṣe yára nẹ́tíwọ̀kì yẹn kàn ṣe wúruwúru ń tiẹ̀ ni. Ṣé ìwọ kọ́ ni? Nísìn ẹ̀rù wá ń bà ẹ́ pé káàbùrú má bàa ṣẹlẹ̀ sí ẹ. Wọ̀dà ìní sọ̀rọ̀ rẹ̀ mọ́. Ọmọ àlè ní ẹbọ inú òní sọ̀rọ̀ mi mọ́ yẹn. Orí ẹ̀ ò pé. Òní sọ̀rọ̀ ta ni mọ́. Ń tó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Tó pé mi ò yà sí ẹ tẹ́tẹ́lẹ̀. Ìwọ ló request kí n yà sí ẹ. Èmi pa ìtì ni pé dalilé yìí tó kàn ṣe àmàyàmá. Mo mọ̀mọ̀ pa ìtì pé òògùn eru ẹ̀kẹ́. A bá ń sọ̀rọ̀ èèyàn gidi ìwọ táyé ẹ ti kákò yìí. Ayé ẹ ti rún. Ọlọ́run bá gbàánú ẹ̀ kúrò lórí ẹ̀ pátápátá ni. Àbọ̀mọ̀, ó rí, ṣé wò rápẹ̀lẹpọ̀ Ọlọ́run bá gbàánú ẹ̀ kúrò lórí ẹ̀ ni. Ìwọ tánu Ọlọ́run bá easy. Ó wá dalẹ̀ Ọlọ́run. Ó mọ̀ pé ó dalẹ̀ Ọlọ́run ni. Ó ń gbógun tòdodo. Ó mọ̀ pé tó bá ń gbógun tòdodo, onítọ̀hún dalẹ̀ Ọlọ́run ni. Bàbá Aláràngbá, ṣó mọ̀ pé ó dalẹ̀ Ọlọ́run ni. Ó ti dalẹ̀ Ọlọ́run pẹ̀lú àbòsí. Ẹni tó bá ti gbógun tòdodo, tó dẹ̀ mọ̀ òdodo, onítọ̀hún ti dalẹ̀ Ọlọ́run ni. Irú tó ju ọgbọ́n tọ́lọ́run ọba wí ni. Iná lẹ̀dínà torí pé òun mọ̀ òdodo, òun áìdì òdodo. Bàbá Aláràngbá, Ọlọ́run iná lẹ̀dínà yaktumuna ma anzalna minal bayyinati wal huda min ba'di ma bayyanahu lin-nasi fil kitab. Ulaika yal'anuhumullahu wa yal'anuhumul la'inun. Ọlọ́run àwọn ẹni tó wọn Ọlọ́run ti fòdodo wọn tán ròdodo. Ó tó bẹ́ẹ̀ kó ṣe pé àbòsí ni mo ń ṣe fọ́lọ́run. Ó tó bẹ́ẹ̀, Bàbá Aláràngbá, ó tó bẹ́ẹ̀ wọn bí ẹrẹ kó ṣe pé nǹkan tí mò ń sọ nípa àwọn àfáà yìí mò ń ṣàbòsí ni. Ó tó bẹ́ẹ̀ kó ṣe pé alábòsí pé mò ń gbógun ti ìsìláàmù ni. Ó tó bẹ́ẹ̀ ó wá ń twist ẹ̀, ó wá ń twist òdodo, ó wá ń fọwọ́ bo òdodo. Ọlọ́run ní innal ladina yaktumuna ma anzalna minal bayyinati wal huda. Ọlọ́run náà wọ́n ń táwọn Ọlọ́run ti fòdodo wọn. Àtìtọ́sọ́nà tó yẹ kó máa sòdodo fáwọn èèyàn min ba'di ma bayyanahu lin-nasi fil kitab. Tó yẹ kó máa sòdodo fáwọn èèyàn tó mọ̀ òdodo bíi ti wọ́ tó rò mọ̀ òdodo. Ó wá háìdì òdodo. Ọlọ́run ní ulaika ẹ̀yin wọn ni yal'anuhumullahu ẹ̀yin yẹn làwọn Ọlọ́run ò ní jẹ́ ó dáa fún. Ó mọ̀ pé Ọlọ́run kò ní dáa fún ẹ tó rò mọ̀ òdodo. Wàá wá máa wá lọ lára mẹ́sìn. Ọlọ́run ní ulaika ẹ̀yin tẹ́ mọ̀ òdodo tẹ́ wá ń fi òdodo sábẹ́ àwọn sọ. Ìwọ náà mọ̀ òdodo, ó wá mọ̀ ọmọ gbógun tòdodo. Ọlọ́run ní ulaika ẹ̀yin wọn ni yal'anuhumullahu ẹ̀yin òṣì sí ẹ. Ó mọ̀ pé làánà Ọlọ́run ni pé kọ́lọ́run ọba ìtọ́lọ́run tẹ̀ sí ẹyẹ. Nígbà táànù Ọlọ́run ọba dé, òun gbógun tòdodo. Ọlọ́run ọba wa bínú sí ẹ. Ṣé o mọ̀ pé bínú Ọlọ́run ló débẹ̀? Bàbá Aláràngbá,
Ọlọ́run bá wa mọ̀ ó wá dẹ òṣì sí ẹ ó dẹ aroma yẹ òṣì Ọlọ́run bá wa dẹ sí ẹ pé òṣì ya máa yẹ òṣì ìwọ òṣì o má bá mi bá ṣeré Ọlọ́run ní wùláyíká yẹlẹ ánúmú lọ ẹ̀yin yẹn làwọn Ọlọ́run ò ní jó dáa fún wáyẹlẹ ánúmú la inú gbogbo àwọn tó ẹ̀yin yẹn làwọn Ọlọ́run ò ní jó dáa fún táwọn Ọlọ́run bá máa ṣépè fún gbogbo òní wáyẹlẹ ánúmú la inú gbogbo àwọn tó tún mi pè ṣe àtúmọ̀ máa ṣépè lé ẹ̀ tó fẹ́ sọ pé òháyé jòdòdò òun dì náà iṣẹ́ tí mò ń ṣe pé iṣẹ́ tí mò ń ṣe yẹn o eléyìí ni olórí burúkú ni ẹ táwọn olórí burúkú ẹni tó ń bá wèrè jẹ́ kí n block ẹni tó ń bá wèrè ẹ̀rù bà ẹ́ orórí Ọlọ́run ẹ̀rù bà ẹ́ tó bá jẹ́ pé ó possible fún ẹ láti sáré súnmọ́ mi ni wàá sáré grab copy ẹ ni mo mọ̀ ẹ́ wàá sáré grab copy ẹ ni wàá mọ kékèké àwọn ọmọ kéèkì tọkàn ń ṣe iṣẹ́ lọ́hùn tí wọ́n tí èmi kọ́ ni mo ń fún wọn tọ́pìkì o wallahi èmi kọ́ mo ń fún wọn tọ́pìkì fálà náà tún láìláì kásì ní mi ò fún wọn tọ́pìkì nítorí bá kan ṣe tí gbàrí kan sọ̀rọ̀ lọ́wọ́ mo kọ́ wá gbé mo ń gbọ́ wọ́n láyé ọmọ ìyá mo promise yẹn ẹja lọ múra ó ṣe fàájì lọ 1000 lọ́rọ̀ pa fi lọ ṣé 500 ni bàbá lọ́lọ́gbà tó bá ríru owó yẹn lásán ìgbésí ayé padà wàá rówó rajà sí gbà òṣì ń ta ẹ́ wàá sọ pé yẹn kò ní láárí ebi ń pa èmi lè bí ń pa brother Taofik bèè lọ́wọ́ brother Taofik tí wọ́n máa ń ṣe fíìmù yìí níjọ́ tó pàdé mi ní Ládìpọ̀ àwọn kan wò pé ọmọkùnrin yìí ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni tó tọ́ brother Taofik o ṣé rọ́ ni ẹ kọ́ bẹ́ẹ̀ ṣé rọ́ ni níjọ́ tẹ rí mi ní kílógún ẹ̀ Ládìpọ̀ kan ni tí mo sìn ọkọ lọ sí Ládìpọ̀ tí mo wá ń bọ̀ tí mo tẹ̀ lọ gbogbo àìní mo rí wọn. jẹ́ ọkọ síbẹ̀ fẹ́ wá sọ fún ẹ pé tòótọ́ ni pé ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lélẹ́yìí ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n irú wọ ebi ń pa ẹ́ gidi ó serious àní tá à ń sọ fún ẹ ni pé ṣé ìwọ kọ́ ló sọ fún mi ṣé ìwọ kọ́ ló sọ story ìdásọ̀ láti ṣé ìwọ kọ́ ló sọ story yáyásọ̀ láti ṣé ìwọ kọ́ ló sọ story àfà yẹn aláfọlọ́jọ́ bá gbà mo ti dọ́dọ̀ àwọn ti ṣe wá dámọ́ mo yìí ń bọ̀ ṣé ìwọ kọ́ ni àbálá gbà ṣé ìwọ kọ́ ni wàá fi rẹ ewé mi wọ́n sọ ó ní wá bá mọ́ ó ní wá bá ta ni mọ́ ọmọ ìgbà ó ti sọ̀rọ̀ mi mo wá jọ ẹyọkọ fún ẹ lásán ó wá ń gbégò ìgò wá ń wọ́ ọmọ ẹ lójú báyìí ó wá dàbí pàjímọ̀ ìgò wá wọ́ ọmọ ẹ lójú báyìí ó wá ń ṣe wáàsí lọ gbogbo wọn wò pé kí ló ń ṣe ọ̀bọ yìí náà ó tún wá ń sọ̀rọ̀ lọ ó tún mọ̀ ó tún wá mo pé wèrè ti dàrú mo kàn ta pẹ́pẹ́lẹ́pọ̀ pọ́n gbẹ́pọ̀n ẹ̀kú láńtà ọmọ ọ̀dẹ̀ ó lọ gbẹ́pọ̀n lé láńtà ọmọ àsè afá gbẹ́pọ̀n lé láńtà ó lọ gbẹ́pọ̀n lé láńtà mo ta pẹ́pẹ́lẹ́pọ̀ ó fò dìde ó sáré bẹ́ bọ́ta ó dìlítì fídíò yẹn straight ni ó yá wo tó bá ní o dìlítì ẹ̀ tó bá nídìí ẹ̀ ó wà lọ́wọ́ dán dídí ó lè play ẹ̀ fún ẹ padà afá gbẹ́pọ̀n lé láńtà ẹ̀yin brothers wa sisters wa ẹ má bínú torí Ọlọ́run mo kàn tẹ̀ ní sálámọ̀ sí wa ni pé ẹ fọkàn yín balẹ̀ o ẹ fọkàn balẹ̀ bàbá Bọ́lá Tinubu ní ẹ fọkàn balẹ̀ ìlú yìí máa dá tòótọ́ ni Nàìjíríà máa dá ó kàn rí bẹ́ẹ̀ ni ó ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni àní sí pẹ̀lú òkú ẹ lọ fọkàn balẹ̀ pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ìwọ bàbá Lálàǹgbà ṣó ń gbọ́ sọ̀rọ̀ lórí tí mo sọ má rojọ́ jù má bèèbù má ní kò ní láárí wá talẹ̀ mi ò talẹ̀ kí n tún fi ra laptop mi ò ta anything tí mo fi ra laptop nígbà tí fẹ́ bẹ̀rẹ̀ prógráàmù mi mo ń sọ mo tún wí
mo ń sọ báyìí mo tún sọ mo ti sọ láìmọye gbà mo ti sọ láti 2020 ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ 2018 mo wá sí Nàìjíríà mo tún sọ́ọ̀sì onírọ́ babaláràgbà onírọ́ òfò mo wá sí Nàìjíríà àwọn fámìlì kan ní Lẹ́kì wọ́n wò pé wọ́n bàbá yìí ibi tó bá ṣe Ọlọ́run dé afẹ́ fi ilẹ̀ wọ́n á fún mi nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ family house wọn pé irú èèyàn yìí afẹ́ kó kọ́ lẹ́sẹ̀gbẹ́ wa ká máa rí òdodo tó ṣe iṣẹ́ òdodo tó ṣe yìí afẹ́ máa rí ní family wa ẹ jẹ́ kó kọ́lé síbẹ̀ kó máa gbé bí wọ́n wá fún mi ní 1 plot full plot ní kò ń ṣe àwọn ìtọ́ ń ta 35 by 20 tó ń ta ìrọ̀ 60 by 120 tó fẹ̀ dáadáa lójú títì ẹ gbọ́ mi lójú títì ojú títì ni o kò kí ń ṣe ẹni iṣẹ́ nìyí o ṣe máa ná gọ̀ ni o fẹ́ pè mí èmi àti ọjọ́ sọ̀rọ̀ rí o ń pè mí lórí fídíò mo sọ́rí o kò ní tọ́ má bínú o wọ́n ń pè mí bẹ́ẹ̀ ṣé máa irú èèyàn wo lélẹ̀ ọkọ̀ ń pè mí lórí fídíò wọ́n ń pè mí lórí fídíò kí lẹ́fà ẹ̀ ẹ máa bá wa click love and like jàre àmọ́ tó ṣe nẹ́tíwọ̀kì ok èèyàn kan ló ń pè mí lórí kí lórúkọ ẹ̀ àwọn fámìlì ẹ̀ wá sọ mi pé àwọn fẹ́ fún mi nílẹ̀ kí ṣáà kọ́ kinní yẹn sí ibi family house àwọn mo wá wò pé eléyìí you go learn hard way okay má worry wàá gbọ́n èmi ni wọ́n bá wípé you go learn hard way orí aláyẹ ò pé mo wá wò pé àwọn ọjà tí mo kó wá Nàìjíríà èmi dẹ̀ mo ti máa ń kọjá wá Nàìjíríà tipẹ́tipẹ́ wọ́n wò pé owó ọjà tí mo kó wá sí Nàìjíríà ṣé kí n fi lọ ṣe foundation ni àbí mo wá wò pé owó yìí tí mo kó wá yìí ṣé n lọ ṣe foundation ni àbí kí ló ṣẹlẹ̀ mo wá wò pé irọ́ mo dẹ̀ ti bẹ̀rẹ̀ save your soul bọ̀bọ̀ kan tó yẹ pé cameraman àwọn BBC tí mo mọ̀ rí ìyẹn rẹ̀ ti ń sọ fún mi pé kí wá lọ ra àwọn equipment báyìí o láti máa fi ṣe báyìí o bọ̀bọ̀ yẹn ti introduce àwọn nǹkan tí mo máa lò fún mi mo wá wò pé owó tí mo fẹ́ lọ fi ṣe foundation yìí tí bá dọ̀hún yẹn máa tún máa lọ jẹ́ lọ kúkú fowó yẹn ra gbogbo àwọn equipment iPad gbogbo àwọn equipment tó máa ń lò fún kìíní àmọ́ náwọn equipment tó ní agbára ní tí mo kó sílé mi ní ìlú òyìnbó mo wá ṣà lọ ra àwọn nǹkan yẹn mo wá lọ fi bẹ̀rẹ̀ mi ò wá fi owó yẹn ṣe foundation yẹn ṣùgbọ́n fún mi nílẹ̀ yẹn ni wọ́n ní wo àwọn family yẹn wá ń bínú pé ọdún ilẹ̀ yìí ta fún ẹ wẹ́kọ̀ mo kàn wo pé mo ní máa padà wá tí bá ti padà wá máa kọ bí mi ò ṣe yà sí mọ́ nìyẹn pé wo ẹ fi mí lẹ̀ tọ́lọ̀ bá kádàrà máa kọ ọlọ́run bá wálẹ̀ wo ẹ̀ta kan yín ọlọ́run kádàrà pé ó máa jẹ́ tèmi èmi ṣáà bá tèmi lọ mo dé ìlú òyìnbó mo ń bá ṣe ọlọ́run lọ ọlọ́run padà wá ṣe àdípèlé ẹ̀ alihamdulilayi ní last year tí mo lọ síbi ibẹ̀ ibi ilẹ̀ yẹn mo dé family house àwọn èèyàn yẹn mo ń ṣẹlẹ̀ yẹn ni mo wá lọ o torí pé àwọn family yẹn náà wá gbé contract ilẹ̀ fún mi tí mò ń tà náà tà àwọn ilẹ̀ kan fún mi tá máa ń tà wọ́n wá fi ilẹ̀ yẹn wọ̀n mí ní family house pé wá àfà ilẹ̀ yẹn rèé ta fún ẹ nígbà yẹn òun rèé ilẹ̀ yẹn yìí wà ń bẹ̀ ìwọ wá ní mo ti gbá ìwọ tẹ́ pé ṣe onílárí tó wá sí Nàìjíríà wá talẹ̀ ilẹ̀ wo ni mo wá ta Nàìjíríà ó tún fẹ́ parọ́ mọ́ mi ó ní ilẹ̀ tí bí a ṣe sọ́ni ilẹ̀ tí Sunday Igboho fún
ó tún fẹ́ máa jó mọ́ mi pé èmi gbowó lẹ̀ lọ́wọ́ òun ṣé mi gbowó lẹ̀ èmi ló fún lówó bóyá bàbá òjò bàbá tí Chief Sunday Igboho ní pé kò máa bàbá tó máa lọ bá wa yọlẹ̀ tí Chief Sunday Igboho bá fúnyàn nílẹ̀ bàbá yẹn ló wà níbi chájì ilẹ̀ Chief Sunday Igboho bàbá yẹn dẹ̀ máa ń sọ pé ó tó bá fún mi lówó mi ní fún ẹ̀mí ní ọmọ bàbá yẹn máa ń disturb everybody ni bàbá yẹn wá disturb bàbá alálàǹgbà pé kó fóun ní nǹkan ó wá fún ní nǹkan wọ́n fẹ́ máa jó mẹ́mi pé wọ́n gbowó lẹ̀ lọ́wọ́ ẹ̀ sórí ẹ̀ pé ṣé o mọ tó ń wí o mọ owó tí mo bẹ́ẹ̀ fún àbó ò lè búra sí pé mi ò kí ń bẹ́ẹ̀ fún lówó tó bá ń béèrè owó lọ́wọ́ ẹ̀ ṣe mẹ́mi ni máa ń bẹ́ẹ̀ fún lówó tí wọ́n bá wá fún lẹ́gùn jẹ kan díẹ̀ lọ́wọ́ tiẹ̀ ṣó tó iye tí mo ti bẹ́ẹ̀ fún sórí pórí ẹ̀ ò pé babalálà ń jọ̀lọ̀ ṣó mọ iye owó tí mo ti bẹ́ẹ̀ fún tí wọ́n náà mọ̀ nígbà yẹn tó o bá wá rí lẹ̀ gbà lọ́wọ́ ẹ̀ torí pé ó lọ́kànjúwà ni ọ̀kánjúwà ló pa ẹ̀ wọ́n fún nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ibi tó fún nílẹ̀ sí wọ́n jọ fún wa lẹ́gbẹ̀ẹ́ kan náà ó ní ẹ dákun ìfẹ́ bẹ̀ ẹ bá mi wábi ẹ dákun ẹ ṣàánú mi ẹ bá mi wábi kan ẹ bá mi ṣe kankan mo ń wò pé kí ló ń ṣe lè ọ̀fun èèyàn fún ẹ ní nǹkan olóòfẹ́ bẹ́ẹ̀ ó tún ní ojú odò níbẹ̀ ojú odò kọ́ o ibi iwájú save your soul mosque yẹn ni o ibi tó kọ̀ yẹn gangan ibẹ̀ náà ibi tó kọ̀ lẹ̀ oníkan lọ fún òun bòmí ibòmí tó lọ fún kó lọ bá wọn kó lọ bá àbójú olóhùn fẹ́ bíbẹ̀ ibi tó sọ yẹn kò ń sojú odò àìnítẹ́lọ́rùn ló kó bá o àwọn èèyàn ti ń dáko sórí ibibẹ̀ yẹn o nísìn wọ́n dáko síbẹ̀ mo rí bẹ̀ báyìí oníkan fún òun bòmí ẹ̀wà láì nítẹ́lọ́rùn ọ̀fun ẹ̀ ń bìkan ní òfẹ́ bẹ̀ ojú níbìkan ló fẹ́ ẹ dákun ìfẹ́ bẹ̀ òun kò sí ń ta ẹ kò sí ṣe kí ni o ó ń ta ẹ àbárára gbà ẹ̀yin mùsùlùmí kọlọmọṣà ìṣíjú àná ìwọ gbogbo wa ọlọmọṣà ìṣàánú wa náà mú ìwọ nínú àwọn ògo Ìlọrin tó o bá ti gba lẹ́tà má wọrí wàá gba lẹ́tà ẹ̀ ṣojúgbà má sákiri o wọ́n máa fi wá ẹ wálé tó o bá tí wàá rí gbà wá gba best warranty lórí ìwọ náà bẹ́ẹ̀ náà ṣe ṣe fèmí náà lórí yín ìwọ tó o bá ti gba lẹ́tà ẹ̀ pípíà o máa gba lẹ́tà ẹ̀ èmi ò kú sálọ mi ò sálọ o àrẹ ń jà lọ́wọ́ ni ojú ogun la wà ọlọ́run o má jẹ́ kó wá àwọn alábòsí má jẹ́ kí pa àwọn ká mi ọlọ́run fagbára wọ lọ́nbẹ́ gbogbo wọn lápapọ̀ ní o ọlọ́run jọ mo fagbára wọ lọ́ọ̀ mo fògo wọ lọ́nbẹ́ àwọn àáfàá tó jáwọn àáfàá alábòsí wọ́n tìmù lé orí mi ọlọ́run má jẹ́ kí pa àwọn ká mi bá ń dojú sí gbogbo wọn àwọn àáfàá alábòsí wọ́n tìmù lórí mi ìwọ ọlọ́run wọ́n péré mi lórí ọlọ́run jọ má jẹ́ kí pa àwọn ká mi bá ń járáǹkì gbogbo wọn pẹ̀lábòsí wọn wọ́n tìmù lé mi lórí ọlọ́run wọ́n wá ń ṣe mítìn lọ́tún lọ́sì alladhina qala lahumun nasu inna an-nasa qad jama'u lakum fakhshawhum fasadahu imana faqalu hasbunallahu wa ni'mal wakeel ìgbàgbọ́ mi wá ga wá balance bí mo ṣe wà yìí mo dúró digbí ẹ̀pẹ̀tẹ̀ ẹni Saheed Shittu kíní kan nígbà ó tètè máa sálọ má jẹ́ kó mú ẹ tí bá ti lọ sí kí wọ́n porúkọ ẹ̀ má jẹ́ gbé ẹ níbẹ̀ má jẹ́ gbé ẹ níbẹ̀ tó ti gbọ́ má jẹ́ gbé ẹ níbẹ̀ mo tún ṣe fàájì fáwọn ìyàwó mi ẹni tí dààmú wà lára ẹ nìyẹn tí dààmú wà lára mi ìyàwó mi màá tún máa ṣe fàájì fún mo tún tọ̀ síbẹ̀ fáwọn ìyàwó mi ẹ̀yin lẹ kú ìyà mo ń sùn mo ń jí mo ń jẹun wo lálẹ́ yìí
lálẹ́ yìí wọ́n ti fún jẹ gidi lọ mi mo ní bẹ́ẹ̀ mo ní gàrí àtẹ̀wà mo fẹ́ jẹ sọkúdalẹ́ mo jẹ lálẹ́ sọkúdalẹ́ oúnjẹ sọkúdalẹ́ rí gàrí àtẹ̀wà ó ní mo jẹ ikú mi lé ó lé tandi mo ṣe wá bọ́tà ìgbà tí mo kí ṣàìtọ̀ mo wá gbà sí fún yín sọkúdalẹ́ mo jẹ lálẹ́ yìí ó gbọ́ sọkúdalẹ́ ó ní mo jẹ gàrí àtẹ̀wà máa wò pé ò sí ń ta gàrí àtẹ̀wà ló wá jẹ kò sówó lọ́wọ́ ẹ̀ kò sówó lọ́wọ́ darí wíwọ̀n ẹ̀pọ̀ àbíta ìrówó rà tẹ́yìn bá pa mí dé lọ́fù kan tí bá pẹ́ mi ò lówó lọ́wọ́ aláàjì lòsùn mú wà ń bẹ̀ afá Ibrahim Malaysia wà ń bẹ̀ olórí wà ń bẹ̀ alájà Síkírọ̀ wà ń bẹ̀ kí ló dé bọ́lá lukman lamẹ́ríkà wọ́n wà ń bẹ̀ kòkè òkò béèrè wà ń bẹ̀ alájà Mariam kòkè òkò béèrè wọ́n wà ń bẹ̀ bọ́lá Síkírù láì wà ń bẹ̀ mo láwọn èèyàn rẹpẹtẹ bọ́lá Nfi lamẹ́ríkà àwọn tèmi wọ́n wà ń bẹ̀ àbọ̀dá ọmọkùnrin tó níyàn tó wà ní irú brother mi kan báyìí tètè dé kí lọ́kùnrin ní London àwọn náà wà ń bẹ̀ mo náwọn èrò rẹpẹtẹ mú ìwà ilé ọ̀wẹ́ ń bẹ̀ tí máa pọ̀ pé àìbí ń pa mí ẹjọ́ ṣàánú mi àbáfà yìí dìkẹ̀ wíwọ̀n epo àbíta ìrówó rà wọ́n á fún mi lówó kí n fi jẹun àṣàṣì àwọn wèrè yìí ṣe pé mi ò tí gbà fíṣẹ̀ bí láì ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ṣe pé mi ò tí gbà fíṣẹ̀ bí láì láti fi bá wọn jagun o mi ò tí gbà fíṣẹ̀ bí láì o mo wá rí kan tó ń pè ní kinní kan mi ò tẹ̀ fẹ́ dárúkọ ẹ̀ ó ti wá pàtẹ fíṣẹ̀ bí láì síta ẹ jọ̀ọ́ o account number wa rèé o yé ogun ò tí ì dé o tí mo máa fẹ́ máa Saheed Shittu ẹjọ́ máa fi mí gba bára èmi ni gbogbo yín bẹ ṣe pọ̀ tó ẹ̀ ń dáwọ́ ẹ̀ ń tìmù lórí tèmi èmi ò tí ì gba fíṣẹ̀ bí láì mi ti gba fíṣẹ̀ bí láì o ẹ̀yin ti gba fíṣẹ̀ bí láì láti fi jagun àṣọlọ́sì tẹ̀ ní àṣọlọ́sì ní ẹ̀rẹ̀ ń pariwo àwa kíní kan àṣọlọ́sì ní àṣàkọ̀dá fún yín ẹ̀ ń gba fíṣẹ̀ bí láì fi jagun fíṣẹ̀ bí láì fi bẹ́ẹ̀ jagun. Tí mo fi ń bá yín jà ṣùgbọ́n wo bí sórí báyìí wọ́n fẹ́ bá mi jà wọ́n bá díẹ̀ báyìí tó ra kọ́ báyìí díẹ̀ tí mo ra bí ìdórí báyìí nínú oore tọ́lọ́run bá ṣe fún mi bismillah tíntìní báyìí mo ń bẹ Ọlọ́run mo fi tóbi Ọlọ́run mo fi bẹ Ọlọ́run kọ́lọ̀ ń jọ ìnira tó kínkínní tó bẹ́ẹ̀ kọ́lọ̀ ń jọ má jò bá mi mo bẹ Ọlọ́run kọ́lọ̀ ń jọ má jò ṣẹlẹ̀ sí mi tó kínkínní a drop tíntìní báyìí mara kan tó kó wá kọ́ báyìí ọlọ́jọ́ má jò bá mi ẹ̀yin tí wọ́n ń sáré bẹ́ bọ́ta tí wọ́n ń gba bára àfà kí ló wá ń gba bára fún tàwọn sí náà kí ló ń ṣe olójú dúdú bí nànà múre yìí ọmọ adé obìnrin yìí kí ló fẹ́ ó ní jẹ́ blọọkì ọmọ àlè èèyàn játi ìwọ tó tún kílìkì láìkí bẹ́ẹ̀ mo ti gbá wọn lọ sí blọọkì gbogbo yín máa blọọkì pọ̀ pọ́wọ́ mi yá lórí blọọkì ojú tèmi máa ń tètè rí gbogbo tẹ bá kọ tí n bá wo bẹ̀ gan ojú mi owó igun àì lójú mi ó ṣàpù jù ẹnìkan mo sáré blọọkì ẹ bóyá kọ́ báyìí mo gbá ẹ sí blọọkì ẹni tó tún kílìkì lọ́ọ̀fù mbẹ́ mo tún gbóhùn tó kílìkì láìkì lásán mo fòun náà sí blọọkì tó bá ṣe ń kọ́ ní máa rí tó ti gbọ́ ẹ kọ́lọ́ máa ṣàìsíjú àná wà ẹ̀yin àáfàá yìí ẹ̀yin àáfàá Oni Jalabi ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ṣẹ́yìn náà rí pé kò ságbára kankan bí kankan àfọ̀dọ̀ Ọlọ́run ṣe rí pé kò sí kankan
kò sí agbára kankan àfọ̀dọ̀ Ọlọ́run nìkan tẹ́yìn náà rí ẹ wo gbogbo ète ẹ wo gbogbo tó náà wọ́n ní táwọn máa dẹ́rù bàyàn pé àwọn àfà alálùbá gbóná àfà Wàsíù ní nǹkan bàbá ní nǹkan àwọn bàbá ní nǹkan lọ́wọ́ tó ń jẹ́ tó bá fẹ́ jẹ́ kó kú kó tó péjọ́ méjì wàá kú ìyá ọmú ńlá yà òmẹ́yìn nì lẹ́ni ni kò ní dọ̀la gbogbo ohun tá a máa ń gbọ́ nìyẹn àwa put it into practice pé fíìmù ni fíìmù lẹ áàtì fíìmù tí ò rújú òun lẹ áàtì irọ́ ni irọ́ tí ò rújú òun ni eléyìí ni madman ó ní madman madman. Máa bá wa click love and like àmọ́ tó dé bọ́ flag wa ni ẹ gbà wá o. Bọ́ flag wa ni kò yé wa o. Ẹ ṣáà máa bá wa click love and like ẹ bá wa share torí ọlọ́ ẹ máa bá wa share kiri ẹjọ́. Bóyá flag wa bí network ni who knows. Ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa. Ẹ má gba ọṣẹ àwúre lò lọ́wọ́ wọn. Ẹ má gbọ́ṣẹ ìtajà lò lọ́wọ́ wọn. Ẹ má jọ oògùn. Ẹ má jọ oògùn. Ẹ má jẹ́ káwọn àfáà yìí balẹ̀ ayé yín jẹ́. Ohun tó ń dùn wọ́n ni pé ìwọ ọmọkùnrin yìí ya Rabbi. Á sàn kan sí ọtọ́ ọ̀dọ̀bọ tó ọmọ fò káàkiri orí igi. Saheed Shittu ó máa dọ̀bọ̀. Á sàn kan sí ọtọ́ ọ̀dọ̀pọ̀lọ̀ tó máa fò káàkiri orí igi. Ní ó máa dọ̀pọ̀lọ̀. Gbogbo tó wá ń lẹ́nu lé lórí tó fi ń fọ́ǹbù báwọn máa ṣe sí yàn Ọlọ́run ọba adẹ́dà wa járáǹkì wọn pátápátá. Ọlọ́run ọba adẹ́dà Ọlọ́run ọba wa járáǹkì wọn débi pé wọn wá nítumọ̀. Àwọn kọ́sọ́mù àwọn gan wá ń sọ fún wọn pé aláàjì ẹ bá wa pa ọmọkùnrin Saheed Shittu yẹn ẹlòmíì gan ó tún ń wò pé bàbá gbogbo bẹ ṣe tó ọmọkùnrin yìí ẹ bá wá àkọsí sẹpẹ fọkànbalẹ̀ àti worúkọ ẹ sínú wàhálà onírin fọkànbalẹ̀ ẹ má wọrí Ọlọ́run ọwọ́ máa tó tẹ̀ láìpẹ́ ṣọwọ́ máa tó tẹ̀ Saheed Shittu ọlọ́pàá lẹ́ ń sọ àbí tàṣà sí yín. Ṣé ọwọ́ máa tó tẹ̀ títí ọwọ́ yín àbí tàṣà sí yín? Ṣé títàṣà sí yín? Òun lẹ́ ń sọ̀rọ̀ pa ẹ̀ ní àbí títí tọlọ́pàá táwọn tọlọ́pàá ọwọ́ ọlọ́pàá máa tẹ̀ ọwọ́ ọlọ́pàá lè tẹ̀ mí o èmi ò bọ́ ọlọ́pàá já o ọlọ́pàá àṣọ yẹn ṣùgbọ́n pé ohun tẹ náà ní tẹ máa fi ń tẹ́tì ayé tẹ fi ń dẹ́rù bà ayé pẹ́ẹ́ jẹ́ pẹ́ẹ́ ní ìyẹn ní ká lò èmi sọ fún yín pé ìtẹ náà níyẹn irọ́ ni ó máa jẹ́ lórí ẹni tí ò dúró tọ́ lọ́hùn tí wọ́n bá ń ka kùrì sí yù gbogbo àṣàṣẹ bá lè kẹsà sí kò ní ṣiṣẹ́ sẹ́. Ọlọ́run ló sọ ọ́nù Kùránì Kẹ́rímù ìwọ mùsùlùmí má jẹ́ kẹ́ni bọ̀dì fóògùn dẹ́rùbà ẹ̀ má jẹ́ kó fàṣàṣì dẹ́rùbà ẹ̀ má lo oògùn kó oògùn má gbóògùn lọ́wọ́ àwọn àfáà lò dúró tọ́ Ọlọ́run ló ní innahu laysa lahu sultan ala alladhina amanu wa ala rabbihim yatawakkalun. Ọlọ́run ní èṣù Ọlọ́run ní innahu laysa lahu sultan Ọlọ́run ní èṣù àtàwọn kọ̀ǹpánì ẹ̀ o
wọn ní lágbára lórí ta ni o olùgbàgbọ́ òdodo wọn tó ń dùn wọ́n nìyẹn pé ọmọkùnrin ó wá ń jáṣẹ́ òun ni ò jẹ́ káwọn èèyàn bẹ̀rù wa mọ́ nígbà ẹ̀yin wo ẹ̀ nígbà ẹ má gbà ẹ má gbà àná àti bẹ̀rẹ̀ ìjà ti bẹ̀rẹ̀ Nàìjíríà mo wà yìí wàláì Nàìjíríà mo wà ẹ̀yin ọmọ kékeré yẹn mò ń sọ o mi ò sọ̀rọ̀ àwọn bàbá wa o gbogbo àwọn bàbá wa tá sọ̀rọ̀ wọn mo ti make apology fáwọn àwọn ọkọ ẹ̀yin ọmọ tẹ́ fẹ́ máa fi jálàbí jẹun tẹ́ pàtẹ jálàbí ẹ̀yin mò ń bá wí tẹ́ bá dẹ̀ ní àgbàlagbà tó fẹ́ fún yín ní confam àṣàṣe tó ń jẹ́ ẹ̀dánwò ìyẹn là ń sọ ẹ̀dánwò nọ́ńkà lè yín tẹ́ ní ó dá yín lójú ẹ̀dánwò ẹ̀rẹ̀ jára kàrà ní pátápátá ẹni tí ẹ kẹrọra nígbà tí mo ti make apology sí tó yẹ kẹrọra kẹyìn ọmọ kékeré yẹn kẹrọra fi adé àwọn bàbá yẹn dé wọn lórí kẹfì wọn lẹ̀ kẹyẹ ká máa bá fàájì lọ jẹ́jẹ́ wa ká máa gbógun ti àwọn tó gbógun ti ìsìlámù jẹ́jẹ́ ẹ̀rẹ̀ jára kàrà ní pátápátá ẹ parẹ́ láyé wọn ò ní rí ìjọ gbèdé àlèkè àmọ́ ní nǹkan rẹ̀ ayé yín á bàjẹ́ látàyè yìí àbẹ́ ìgbádùn ẹ gbàgbé pé mo ní mo gbé ọrùn mi lé guillotine Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó lè ní nígbà tó mọ̀ pé gbọ́rùn ẹ lé guillotine kí ló dé tó o máa bọ̀ ní court irọ́ òpònú kan máa ń pòwe kan mọ́ rẹ̀ òwe yẹn kò fìtì ẹ̀ rárá ó ní ewúrẹ́ ò ṣe é wì láàyè ọmọ ẹranko á dáná rú ó dẹ̀ hàn ó sá eré ẹsẹ̀ ń kọ látàrí tó ráyè bẹ́ jáde kó Nàìjíríà ó ń dúpẹ́ o òun dúpẹ́ òun bọ́ o òun ò wá Nàìjíríà mọ́ o ó sá lọ ráúráú ó kọ́kọ́ sùn dúdú gbà tó dé tó máa dá Amẹ́ríkà ní pé Ọlọ́run mo dúpẹ́ o mo ti sá mi wá mọ́ o ìwọ náà ló kó mi yọ lọ́wọ́ wọn o ìbẹ̀rẹ̀ mi wà yìí mo ń dún bí ẹdun mo ń rọ̀ bí òjò mi ò sá tó bá ń gbọ́ ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọmọ ọlọ́mọ láàrin èrò òròmọdìyẹ ọmọ ọlọ́mọ láàrin yànmùyánmú àbí láàrin àwọn mujẹmujẹ òròmọdìyẹ láàrin àṣà orúkọ mo dúró rọgẹdìtì ló sọ ọmọ di àjànàkú orúkọ mo dúró mi ò rọ ó yẹ kó ní ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lélẹ́yìí àbọ̀dọ̀ pé mi ò ní tí mo lè fi sá lọ ó rú ẹ lójú ó rú ẹ lójú ó rú pé mi ò ní tí mo lè fi hàn mi ò ní sáà mi ò sáà tí n bá jáde Nàìjíríà mo lọ kíyàwó àtọmọ àjọ wà Nàìjíríà àjọ ń ṣe lọ ni àní Jalabi tẹ̀ ń polówó tó ń jọ yín lójú yẹn fẹ́ pé the last time tí mo sọ pé mo wà Nàìjíríà màá bá yín Nàìjíríà irọ́ nísìnyí àjọ máa jókòó Nàìjíríà yẹn tẹ́ bá ṣe ń polówó Jalabi a máa dáṣẹ́ yín pẹ̀ ní polówó Jalabi mọ́ gbogbo àwọn kọ́sítọ́mà yín tẹ́ ẹ̀ ń sọ ṣe àwúre fún ojú gbogbo wọn gbọ́dọ̀ là pé ẹ̀ ń sọ wọ́n di olórí burúkú wájú Ọlọ́run ni ẹ̀yin mùsùlùmí ẹ má gba ọṣẹ lọ lọ́wọ́ àwọn àáfàá yìí mọ́ sẹ́ẹ̀ wọ́n ń ba ilé ayé yín jẹ́ wọ́n ń ba àtúbọ̀tán yín jẹ́ wájú Ọlọ́run ní sẹ́ẹ̀ wọ́n sọ yín jẹ́ ní òfò níwájú Ọlọ́run ní sẹ́ẹ̀ wàláì èèyàn kan ò níwẹ̀ ṣe àwúre kó rí àlìjọ náà wọ̀ èèyàn kan ò níwẹ̀ ṣe ìtajà kó rí àlìjọ náà wọ̀ àwọn àáfàá tó ń ṣe fún yín rọ̀ṣúlù ṣàìtàn ni wọ́n tó bá jẹ́ pé mo fi ń ṣàbòsí wọn ìbínú Ọlọ́run kó bá mi tó bá jẹ́ pé torí ìjà tá à ń jà ni mo ṣe ń sọ Ọlọ́run ò má jẹ́ rálìjọ náà wọ̀ òdodo mo ń sọ ó wá ń dùn wọ́n pé ó wá ń jáṣẹ́ wa mò ń jáṣẹ́ yín báwo àlẹ́ fẹ́ sọ àwọn èèyàn dẹni òfò ẹ fẹ́ sọ àwọn èèyàn lẹ́ni dẹni òfò ẹ fẹ́ jẹ́ kó rálìjọ náà wọ̀ torí pé ẹ̀yin fẹ́ jẹun torí pé ẹ fẹ́ fi wọ́n jẹun káwọn ìyá oníyà má rálìjọ náà wọ̀ káwọn bàbá oníbàbá wá jọmọ náà torí tẹ́yin fẹ́ jẹ
irọ́ o Ọlọ́run wá béèrè lọ́wọ́ tèmi náà ń jọ́ gbèdé àlìkíámọ̀ Ọlọ́run bá máa bí mi tó bá dijọ́ gbèdé àlìkíámọ̀ Ọlọ́run bá máa bí mi pé ṣé nígbà tó rí wọn tó ń polówó ẹbọ kí ló ṣe sí kí ló rí ṣe sí wáì tó dákẹ́ máa wá sọ fọ́lọ́run pé Ọlọ́run ẹ̀rù ń bà mí nì ṣé excuse máa sọ fọ́lọ́run nípa ẹ̀rù ń bà mí ẹ̀yin àfáà ẹlẹ́bọ máa wá sọ fọ́lọ́run pé ẹ̀rù ń bà mí láti jíṣẹ́ wọn ni àwọn ọmọ kéwú wó lórí àwọn bí ọṣẹ àwọn làwọn ti kọ́kọ́ pèpè súnà kó tó di pé wọ́n Saheed Shittu dé ẹ káàbọ̀ àfẹ́ súnà àwọn làwọn pèpè súnà kó tó di pé ó dé tí wọ́n bá sọ pé ilẹ̀ yìí kọ́kọ́ pèpè súnà kí Saheed Shittu tó dé mi ò bẹ́ẹ̀ jiyàn òdodo ọ̀rọ̀ ló sọ tọ́lọ́run bá wá fi sẹ́yìn èèyàn kan tọ́lọ́run bá ṣe bẹ́ẹ̀ fonítọ̀hún tó fi sẹ́yìn kí wá ló ń dùn ẹ́ why dey pain you nígbà tọ́lọ́run rí pé ó jó ní ẹ́ o ò lè sòdodo tó bá ń sọ gan wàá máa jẹ mọ́sà àwọn ẹni tó fẹ́ sòdodo fún létí ni ọlọ́run wá wú ẹ ṣoṣù ó wò pé kéwú tó wá fẹ́ sọ̀rọ̀ wá ṣe máa sọ pé ṣé wàhálà bí wá nígbà tí ṣé wàhálà bí wá sọ pé mo gbọ́dọ̀ bàdá ṣé ò kà Wàsíù àwọn èèyàn máa wò pé kí ló ń wí ọ̀rọ̀ bàdá àná fẹ́ sọ ṣàwúre fẹ́ àwọn fẹ́ sọ ṣe ìtajà fẹ́ kí ni ká ṣe sí gbogbo ọ̀rọ̀ jákujàku ni wọ́n wá rán gbàjẹ́ pé wọ́nranwọ̀nran ni gbogbo ohun tó ń ṣe ní tí ẹ kò rán òòràn Ọlọ́run pé gbogbo ìtẹ́yìn ṣe yẹn eré ọmọdé ni gbogbo ọ̀rọ̀ ṣé wàhálà bí kíní kan jẹjọ́ bára yín fà yẹn ojúlówó iṣẹ́ gangan tó ń gbé fún gbogbo àwọn ànábì pàlàkọ̀rì bá síná fi kúlì ọmọ tí ń rọ̀ súùlà àní ibùdó ńlá wájítà nìbú atọ́gùt iṣẹ́ tó ń gbé fún wọn ni pé iṣẹ́ tó gbogbo òjíṣẹ́ tó ń rán wálé ayé pé kọ́ wa máa wá ṣe kí ni o kọ́ wa máa kọ ẹbọ iṣẹ́ tó ń gbé fún wọn nìyẹn gbogbo òjíṣẹ́ tó ń rán wa pátá kọ́ wa máa kẹbọ ni kọ́ wa kọ̀ndẹ́mù ẹbọ nǹkan mi lẹ́yìn ń sọ àgínní kan Saheed Shittu mọ kéwù kò mọ̀ mi ò ní mọ kéwù tó yìn ṣùgbọ́n iṣẹ́ tó lọ́wọ́ ọba rán mi iṣẹ́ tó astafula iṣẹ́ tèmi ń ṣe iṣẹ́ tó lọ́rọ̀ mi báwo iṣẹ́ tèmi ń ṣe iṣẹ́ táwọn ànábì Ọlọ́run ọba gbé dání lèmi náà bá wọn gbé dání kí ni iṣẹ́ tó ń ṣe gbogbo òjíṣẹ́ Ọlọ́run pátá iṣẹ́ tó lọ́run gbé fún ọ ní kó wá kọ̀ndẹ́mù ẹbọ iṣẹ́ tó lọ́run ọba gbé fún gbogbo òjíṣẹ́ Ọlọ́run orí ibẹ̀ ló yẹ káwa náà dúró pé gbogbo àwọn ànábì Ọlọ́run o tán wá o ibi tán dúró sí nìyẹn ibẹ̀ ló yẹ káwa náà dúró sí gbogbo wèrè tẹ́yìn kìnnì kan ẹ wá ń ka kéwù kan tẹ́ wá jọ ń tanra yín tẹ́ ń dúdú ojú ara yín àní kéèyàn má lọ lè kéwù àní kéèyàn má mọ kéwù ẹ̀yin wá gbé yẹn pé kéwù o ẹ wá ní kéwù ẹ wá ní mọ́nì kí láǹfà ní kéwù tó kà torí pé òun kà pé tọ́lọ̀ ní wàhálà tàṣáwù wàṣáwù ní nkúntùm mùmíní Ọlọ́run ni ẹ má bẹ̀rù wọn o òun Ọlọ́run ní kẹ́ bẹ̀rù o tẹ́ bá jó nígbàgbọ́ òdodo ẹ̀yin wá ń bẹ̀rù wọn kí láǹfà ní kéwù tó kà kàmọ́sálì imar yamilu asfara ó ti ka gbogbo tírà tawhid ó wà nù agbárí ẹ̀ ó ka gbogbo tírà tawhid ó wà lórí ẹ̀ ó bí ọṣẹ but ó lè kà á ni kò lè put it into practice ó gbọ́n tí mo wí ó lè ka gbogbo tírà yìí ni ohun tó kà yẹn wàláhì kò lè put it into practice ó pọ̀ bẹ́ẹ̀ lára àwọn àfáà yìí ó pọ̀ lára olórí súnà oníṣàláfí wọ́n lè kà á ni o wọ́n wá put it into practice irọ́ ni parọ́ọ̀tì ni wọ́n tó bá ń ka Kùránì yányányányányányá ó máa ń dùn gan ó máa ń dùn lẹ́nu wọn ní kéwú ọmọ ká
wọ́n bá ka kéwú báyìí ẹnu wọn a máa lọ bí parrot báyìí ni ṣùgbọ́n kó put in tó ń ka into practice wọn tó bẹ́ẹ̀ zero tàwé zero belief náà ní nínú tó ń ka tó pẹ́ rù máa ń bá wọn pé àwọn pípù yìí nìkan lọ́wọ́ o ẹ̀rù náà kàlí àwọn àfáà yẹn ń bà wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ẹ̀jẹ̀mọ́sà létetí ṣáná wọn bá máa wò pé kẹ máa jẹmọ́sà ọ̀rọ̀ òun létetí ṣáná máa ṣe bẹ́ẹ̀ lọ ṣe ọpẹ́rẹ́tì nìyẹn ọlọ́run ní sojú abẹ́ǹkó ọlọ́run wẹ́n tó máa bóun sojú abẹ́ǹkó tọ́wọ́ bá fẹ́ bẹ́jẹ̀ kó bẹ́jẹ̀ ẹ̀yin máa ń bínú kò mọ kéwù tó wà ṣé o mọ kéwù tó yìí mi ì mọ kéwù tó yìí but iṣẹ́ tí mò ń ṣe ọlọ́run ọba fa àlùbáríkà sí ó ń jẹ́ káwọn èèyàn máa gbọ́ àwọn èèyàn ń gbọ́ tí mò ń wí ó dẹ̀ yé wọn èèyàn máa kakéwù wọ́n kàn máa sùn á máa tòrò gbé lórí kiri yìí imagine bí àṣà olóyìnbó kan tó jẹ́ pé orí Facebook mo ti ń ṣe prógrámù táwọn èrò thousands máa ń wòyàn tó bá jẹ́ pé gbangba ni mo wá invite àwọn èèyàn pé ẹ̀yin èèyàn ẹ pàdé mi níbi bá fẹ́ ṣe prógrámù ó mọyé èèyàn tó máa wá wò tọ́mọ náà wọ́n fẹ́ wá gbọ́ láti wá kọ́ dọ́mù Jalabi ó mọyé thousands àwọn èèyàn tó máa wá wo life èèyàn wípé gbangba láti fẹ́ ṣe gbangba ọmọ èèyàn tó máa wá tó máa wá láti ìlà oòrùn ìwọ̀ oòrùn ìsùn oòrùn àbí ìjí oòrùn rẹ̀ rí tó máa wá káàkiri gbogbo everywhere tí bá sin èèyàn tí bá lọ síbi tí wọ́n ti fẹ́ ṣe prógrámù lásán tí ó ń ṣe mí náà pé mo kàn sìn wọ́n lọ àbí mo ṣeré lọ táwọn èèyàn bá sùn wọ́n máa lọ ń jíra wọn dìde ládùúgbò tí bá wọ̀ pé èèyàn kan ṣe prógrámù mo wá lọ bẹ́ẹ̀ o mo sìn wọ́n làbí mo ṣeré lọ o tó bá ń sùn wọ́n máa lọ ń jíra wọn dìde pé àbọ̀sọ̀ kan gbogbo wọn máa lọ kóra wọn pé ọmọkùnrin yẹn wà ń bẹ ẹjá lọ gbọ́ bí ó máa jẹ́ kóun náà sọ̀rọ̀ imagine tó bá jẹ́ pé èmi náà tó ṣíà pé mo wá ní ó yá afẹ́ condemn Jalabi gbogbo ẹ̀yẹ yẹn pàdé wa níbi kíní kan ká wá mọ tó ń ṣẹlẹ̀ ọmọ tó máa ṣẹlẹ̀ imagine ọmọ èèyàn tó máa wá ṣọmọ èèyàn ilé òṣèré torí kíni o ọlọ́run ló ní káwọn èèyàn máa tẹ́tí gbọ́n tá a wí is not by your kéwú tó ń jọ ẹ́ lójú ànábì gan sallallahu alayhi wa sallam ó clear ẹ̀ fún yín ó ní ẹni tọ́lọ́run bá rore ayé àti tọ̀run rò tó rò ó sí bóun fẹ́ jẹ́ kí ire ayé àti tọ̀run bá yúfà kí òun fi dín àgbọ́yé ẹ̀sìn lọ́lọ́run máa fún kí dẹ̀ àgbọ́yé ẹ̀sìn o àní ibùdó ńlá wájítánìbù tọ̀gùt tó ó máa gbọ́yé pé ẹ̀sìn ọlọ́run o ẹ jìnnà sóòṣà ń tó pè lágbọ́yé ẹ̀sìn nìyẹn kò ju bẹ́ẹ̀ lọ àgbọ́yé ẹ̀sìn nìyẹn àní ibùdó ńlá wájítánìbù tọ̀gùt. kò yí ẹ ohun tọ́lọ́run pè lágbọ́yé ẹ̀sìn gangan nìyẹn kí wàá ní gbogbo yẹn máa tẹ́yìn pariwo kò mọ kéwú tó yìí olùgbàdo ọmọ kéwú tó yìí mi ò nídìí kéwú yìí ìmọ̀ àkóbá tẹ̀ ń gbé kiri onírọ́ oúnjẹ igi náà wo oúnjẹ igi sọ́rí fún so what kí wàá lókè pẹ̀lú gbogbo dẹ́wù yẹn so what kí n tèmi kó ayé kó mi ẹ̀kọ́ ayé kó mi. Ẹ̀yin mùsùlùmí ẹ má lọ bá àwọn àfáà tó ń tẹ yẹ̀pẹ̀ ẹ má lọ bá àwọn àfáà tó ń tẹ yẹ̀pẹ̀ tó bá lọ bá àwọn àfáà tó ń tẹ yẹ̀pẹ̀ yìí 40 days ò ní irun pò lọ bá lásán ẹ tiẹ̀ gbọ́ ká tiẹ̀ wò lọ ká wò ó bọ̀ ẹni àwọn ọmọ tí wọ́n ń gbé ẹjọ́ lọ bá àwọn bàbá wa ìmáàmù Ìlọrin ọlọ́mọṣẹ́ jẹ́ kí bàbá wa ìmáàmù Ìlọrin pẹ́ fún wa ọlá láhàúlà wàlá quwwata ìlà bìlà ìlà lílà sí ṣé bàbá wa ìmáàmù Ìlọrin tẹ́ ń lọ bá tẹ́ ń lọ rojọ́ fún ṣé Oni Jalabi ni bàbá wa ni wọ́n béèrè ẹ̀yin àfáà alábòsí
ṣé bàbá wa Ìmáàmù Ìlọrin tó ní Jalabi ni wọ́n ni sáwọn náà ń ṣọṣẹ́ àwúre sáwọn náà ń ṣọṣẹ́ ìtajà sáwọn náà dálejò lóhùn sáwọn gúnṣẹ́ fún wọn ṣé bàbá wa Ìmáàmù Ìlọrin ṣe irú tó wà lọ́wọ́ èèyàn ọmọ ọbú yìí èèyàn kan pè mí ó ní àfàṣà yìí dáhà ẹ mú ọ̀rọ̀ yẹn le bẹ ṣe ń bí àwọn bàbá ẹ tún bú àwọn ọmọ yẹn ẹ̀yin gangan lẹ ń jẹ́ kó máa le ẹ̀yin lẹ ń fa wàhálà ta làwọn ọmọ tó ń ṣe yàmàyàmà àwọn ọmọ tẹ kó ní Jalabi ló pọ̀ nu wọn oní Jalabi ló pọ̀ nu wọn ìtara Jalabi ló ń dùn wọn bàbá wa Ìmáàmù ń ṣe ní yàmàyàmà ṣé ń tẹ bá lọ́wọ́ bàbá wa Ìmáàmù lẹ ń ṣe mo ń tọ́tẹ́ tajà mo ń tọ́tẹ́ àwúrẹ́ ó ṣe wí ni ẹ mo ń tọ́tẹ́ tajà àfà àní mo ń tọ́tẹ́ àwúrẹ́ mo ń tọ́tẹ́ tajà ṣé Ìsìlámù nìyẹn àfà mo ń ṣọṣẹ́ ṣé Ìsìlámù nìyẹn n tó ń dùn yín nìyẹn ẹ sọ jáde pé n tó ń dùn yín o ẹ lè gbà ṣé Ìmáàmù Ìlọrin ṣọṣẹ́ àwúre ṣọṣẹ́ tajà gbogbo ẹ̀yin àfáà dáadáa pátá tẹ́ wà nílùú Ìlọrin Ọlọ́run ò ní dà lámọ̀rí yín rú ẹ̀yin tẹ́ dúró láti ilé èèyàn kan sọ pé voice please kí ló ṣe voice mi ṣé ẹ̀kan ṣe voice mi ni jẹ́ ń gbọ́ ń bí má ṣe yamayama o ẹ̀yin tẹ́ dúró kí ló ṣe voice ìwọ tó lọ kọ voice má jẹ́ blọọkì ẹ ìwọ tó kọ voice ẹ má jẹ́ fi bínú blọọkì ẹ o má lọ distract wa ń bí o má jẹ́ blọọkì ẹ ìwọ tó kọ voice ẹ má jẹ́ fi bínú blọọkì ẹ o. gbogbo ẹ̀yin àfáà dáadáa láti ìlú Ìlọrin tẹ́ dúró pé ọ̀tún Ìlọrin ò ní dòsì Ọlọ́run ò ní dà lámọ̀rí yín rú àwọn àgbàlagbà kan ti wà tó ti ń ṣiṣẹ́ dáadáa nílùú Ìlọrin tó ti ń pariwo iṣẹ́ dáadáa láti ìlú Ìlọrin àwọn tó pera wọn lógo Ìlọrin wọ́n dé nígbà tó dé lẹ́nujọ́ mẹ́ta yìí tó dé ẹni pé àwọn gangan náà ń kó dààmú bá Ìlọrin ẹ wo àwọn àgbàlagbà ẹ wo àwọn wáàsí tó ti ẹ wo àwọn tó ti ń ṣẹlẹ̀ tipẹ́ ìgbà táwọn eléyìí dé àwa ń kọ̀ǹdẹ́mù bàjẹ́ ni àwọn wá dúró pé àwọn ń dìfẹ́ǹdì Ìlọrin ẹ̀yin àwọn tó fẹ́ dìfẹ́ǹdì Ìlọrin náà ó yẹ ká lápẹẹrẹ pé ẹ kì í ṣe onídọ̀tí ẹ kì í ṣe onídọ̀tí ẹ̀yin ìdọ̀tí ìlẹ́wà náà ẹ fẹ́ fọ kinní mọ́ ẹ fẹ́ dìfẹ́ǹdì Ìlọrin saint lè máa lọ wá àwọn saint if tó bá ti ṣe tí ò darí wọ́n máa yí padà kò ń ṣerú mo ń tọ́tẹ́ àwúrẹ́ mo ń tọ́tẹ́ ọṣẹ tajà kò máa yẹsẹ́ wò fáwọn èèyàn kiri àbí bàbá àmàmù ṣe ká máa tẹ yẹ̀pẹ̀ wà ní ìsìlámù sáà bí tẹ yẹ̀pẹ̀ bàbá àmàmù Ìlọrin gan nígbà àwọn kan máa ní no àmọ́ abẹ́ táwọn yẹn àwọn èèyàn kan fi wá àkọ́tọ́ fẹ́ jẹ ni irọ́ o àwọn èèyàn yìí ò lè sọ àwọn èèyàn dúró lórí burúkú káwọn wá dákẹ́ torí pé àwọn ń wá àtọ́ fẹ́ jẹ torí èèyàn kan ò ní lọ bá wọn kó nítorí jẹ ni kó tún jọmọ àlìjọ náà mọ èèyàn kan ò ní lọ bá yín kẹ́ ṣọṣẹ fún kó wá fọṣẹ wẹ̀ ọṣẹ àwúre tẹ́ ń ṣe ọṣẹ ìtajà tẹ́ ń ṣe gbẹ́rẹ́ burúkú gbẹ́rẹ́ tẹ́ ń sín sí wọn lára èèyàn kan ò ní lo gbogbo wèrè tẹ́ ń gbélé wọn lọ́wọ́ yìí kó wá gbọ́kànlé kó ń tàn jọmọ àlìjọ náà mọ̀ onítọ̀hún ti dẹ́lẹ́bọ̀ tó lọ́run ló sọ bẹ́ẹ̀
Ọlọ́run ṣe pé kí ẹbọ náà kínkínní ju ọmọ inú gún lọ. Nígbà tí Saheed náà Lukumanu tó ń bọ́ ọmọ ẹ̀ sọ, ó ní pé ìfò kí wọn lọ ṣẹbọnú sọ́mọ̀ àbí kò ṣe nù lẹ́lẹ̀ kẹ́bọ yẹn wá kínkínní Ọlọ́run bá máa fà jáde, ó máa tú jáde bó ṣe nǹkan kínkínní tó. Ẹ̀yin wá ń gbẹ́bọ kàkà tó ń kagúláyà ẹbọ kàkà tó ń kagúláyà, ẹ̀yin lẹ wá ń ṣe, ẹ̀yin tẹpẹrẹ ayé láàfá ẹ wá ń ṣe fáwọn èèyàn, ẹ wá fi ń ba ayé àwọn èèyàn jẹ́. Ẹ wá fi ń ba ayé èèyàn jẹ́. Eléyìí ni ẹ̀kọ́ náà kàlí jáde kẹ́ dáàbò ọkùnrin yìí. Ẹ̀kọ́ náà kàlí jáde kẹ́ dáàbò ọkùnrin. Èmi ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n pé mo dúró re, mo ń jí mo ń sùn, mo ń jẹun, mo tún tọ̀ síbẹ̀ báwọn ìyàwó mi kí n tèmi àtòṣì, mo ráyè ranu òṣì. Kí a máa tẹ̀yẹ̀pẹ̀, kí n wá bá yín, kẹ́ máa ṣọṣẹ́ fún, kẹ́ máa tẹ̀yẹ̀pẹ̀, ẹ ń sọ wọ́n lórí ibú ni. Ẹ wá ní káwa dákẹ́, yá ẹ jẹ́ ká dá lákẹ́, kí lẹ́ẹ̀ fi dá mi lákẹ́? Ẹ jẹ́ ká bá wọ́ràn tí, ẹ jẹ́ ká bá wá dààmú, ẹ ká gbé dààmú sí gbèsè ayé ẹ̀. Ẹ bá gbé dààmú sí gbèsè ayé mi, tẹ́yìn rò, ṣáfọ́ fi náà yín ṣó mọ́wọ́ dúró báyìí. Ṣáfọwọ́ fi náà yín mú wọ́ dúró. Afọ́ fi náà yín, ṣọ́dá ó dáwọ́ dúró. Ó ṣe ń jò lọ́wọ́. Ṣáfọwọ́ fi náà yín mú ọmọ dúró. Ẹ̀yin kò nísinmi. Èmi tẹ̀lé ń sáré káàkiri lórí ẹ̀yìn. Tẹ́yìn torí ẹ̀ lálà ṣe ara yín. Tẹ́yìn ìyàwó yín àtàwọn ọmọ yín ò gbádùn yín mọ́nu ilé. Èmi tẹ́yìn torí ẹ̀ dààmú ara yín. Èmi ń ṣe fàájì tèmi lọ ni. Bí mo ṣe ń jayé orí mi. Èmi ṣe ń jayé orí mi níṣe ló ń bá wọn ọ̀tá mi nínú. Olúwa ọba ló ń gbé wa ga. Ẹni bá sọ pé òun ò ní tẹ̀, onítọ̀ òun àbínú kú lásán. Ọlọ́wọ́ jẹ́ kí n fún yín ní low hypertension. Mo ti gbé hypertension lẹ́yìn lẹ́mìí. Ìgbà kọ́tù lọ, ó ní ó yẹ kó wá bíbẹ̀ lónìí. Ẹ wá ń sunkún àsúnú, ẹ ń sunkún. Bàbá ìbòye, ọkùnrin bóyá rí jálajàla. Tí wọ́n fẹ́ pa mí tí bá wá bẹ́ẹ̀ ni. Ìgbà ẹ̀rọ bá wá pa ẹ́, hang him to death, life imprisonment, ẹ bá wá pa sọ̀hún. Ṣé n tó máa ṣẹlẹ̀ sí mi nìyẹn ni? Ẹ rọra lórí pé kí ni on top of waiting you wan kill yourself. Why tó fẹ́ parẹ́ lórí? Kí lẹ fẹ́ fúnra yín ní lẹ́fẹ́ para yín fún? Èmi lẹ́fẹ́ tó rẹ̀ para yín sí. Èmi ò tiẹ̀ rí ti ń rò. Wetin you wan kill yourself for now? Wetin you wan kill yourself for? Èmi tẹ́lẹ̀ tó rẹ̀ para yín. Èmi ń jí, mò ń jẹ, mò ń sùn, mo ṣayé mi. Wetin you wan kill yourself for now? Tell me. Tell me wetin you wan kill yourself for. Ìwọ ọmọkùnrin yìí, a máa dá ẹ padà ní. Láti jẹ́ ọjọ́ yìí, mo ti ní ẹ bá mi wá return ticket kí padà sọ́dọ̀ Ọlọ́run. Kí padà sọ́dọ̀ ẹ tó lẹ̀mí mi. Ẹ bá wá return ticket. Ṣé gíláàsì mi wọ́jú bí ti gbọ́ àbálálàgbà ni? Ṣé ó ti wọ́ báyìí? Àbálálàgbà gíláàsì ẹ wọ́ báyìí. Ó wá dàbí pàjímọ̀ bí gíláàsì ẹ ṣe wọ́ rè. Ó kàn rojọ́ lọ. Ó ní kíní kan ó ti dàrú. Ẹ bá ń wá return ticket mi.
kí máa lọ má pọ̀ ọlọ́pàá o ọlọ́pàá kọ́ la ní òpè o nọ́ńkàlè èrò onílọ́wọ́ àwọn àfọ òní nọ́ńkàlè tó confam nọ́ńkàlè tó confam tó ló onílọ́wọ́ ẹ̀yin lẹ ń tú ayé láṣìírí tán o ẹ pé kò yẹ kí iṣẹ́ yín já tán dé level pé kí n tún wá Nàìjíríà kí wọ́n máa challenge yín heavily ẹ̀yin lẹ́fà o ẹ bá ti fi mí lẹ̀ kẹ́tí kò gbé mi mọ́ra kí n máa jù ú sórí happy mood ṣùgbọ́n Ọlọ́run bá fẹ́ járáǹkì tán rẹpátá ó fẹ́ fi mí járáǹkì tẹ̀ ní nítumọ̀ rárá tẹ́ ẹ̀ parẹ́ láyé tó ní gbúrò yín mọ́ abẹ́mọ̀ pé tó ṣẹlẹ̀ nìyẹn ẹ̀yin ọ̀dẹ̀ ẹni tó lọ́wọ́ bá gbé tì í ṣépa yín kà ṣépa yín ṣókà abẹ́mọ̀ pé Ọlọ́run ọba lójú orí bẹ́ẹ̀ èmi tó lọ́wọ́ bá dẹ sí tóhun tó kọ̀ tẹ̀ mọ́mọ́ wo lánú agbára ẹ̀ tó mọ̀ dẹ sí ṣe ó rò pé mi mọ̀ ń kọ́ńtrol ẹ̀mí mi sórí gbogbo tí mò ń ṣe díẹ̀ tún tún ẹja sórí ńgbà mi gan máa ń wò pé Ọlọ́run sórí ẹnu mi kó máa pa mi o tí bàbá bàrí ń wí irọ́ o sórí lórí iṣẹ́ Ọlọ́run tó bá ti di iṣẹ́ Ọlọ́run ó ń sọ ọ̀rọ̀ lọ nígbà míì máa wà tó kàn máa rojọ́ fún rẹ̀ lọ tó yẹ pé ọ̀rọ̀ Ọlọ́run la máa jáde ńbẹ̀ lọ tá a máa sọ lọ ẹnu yìí ló ń rojọ́ fún rẹ̀ ó kàn ń rojọ́ lọ fún rẹ̀ ni Ọlọ́run ti arrest mind mi ó arrest ẹnu mi ó arrest ọpọlọ mi èmi kọ́ mò ń sọ̀rọ̀ fún ẹ ọ̀dẹ̀ Ọlọ́run ti arrest ọpọlọ mi ó arrest ẹnu mi arrest ìgbésí ayé mi mo kàn ọ̀rọ̀ kan jáde ńbẹ̀ ni ọ̀rọ̀ kan sọ ọ̀rọ̀ kan jáde ńbẹ̀ ó kàn sọ tó bá ló fẹ́ jẹ mí yà iṣẹ́ Ọlọ́run tọ́lọ́run iṣẹ́ tí mò ń jẹ fún ẹ torí ẹ̀ ló fẹ́ jẹ mí yà àbí o torí pé mo kọ́lé mo ra mọ́tò o torí ẹ̀ jẹ mí yà torí kí ni o torí pé mo sọ fún yín pé má ṣẹbọ ìyẹn ló ń dùn yá mi ọ̀rọ̀ Ọlọ́run lẹ fẹ́ gbọ́ àbí ẹ parẹ́ tìrantìran ẹ dán burú yín wò mi ì máa ṣeré wàláhì ìgbésí ayé yín á dojúrú Ọlọ́run ọba ajẹ́jà ń gbọ́ ayé yín á bàjẹ́ pátápátá ẹ dọ́dọ̀kúdọ̀ wò eré lè máa pè lọ́fà ńlá ká mọ́ tó ṣe nẹ́tíwọ́ọ̀kì kẹsì bá wa sí à prógámù Ifá fọ́sẹ́rì mọ́ sá lọ o ìgbàgbọ́ mi ò mì ní ìmọ̀ ìṣeré mi ò mì ara Ọlọ́run mi ìmọ̀ tó dé Ọlọ́run ló program mọ́tò ẹ̀mí mi bẹ́ẹ̀ gbà mí lọ́wọ́ Ọlọ́run ló program ó sì lẹ̀mí mi parí mi ìmọ̀ mọ̀ òun ló ṣe mi bẹ́ẹ̀ lórí iṣẹ́ pápẹ́ lórí nǹkan míì ni o mo lè máa ṣùgbọ́n lórí tí ó bá jẹ́ tọ́lọ́run tó bá jẹ́ tọ́lọ́run ṣùgbọ́n ìwọ gbogbo ẹ̀yin tẹ̀yin náà ní kéèsì pẹ̀lú mi tẹ ní kéèsì pẹ̀lú mi tẹ́lẹ̀ fẹ́ tẹ ànígbà ẹ máa ṣe kinní kan mo kọ́kọ́ wù ẹ lọ́nà mo wù ẹ lọ tó lóò ní gbà ṣé láwọn bàbá wa yẹn àwọn èèyàn ní problem yẹn ní problem pẹ̀lú àwọn but ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń ṣe yamayama yẹn gbogbo ẹ̀yin ọ̀dọ́ yẹn tí ẹ pé yamayama ló wá wọ ọgbọ́n lẹ́rù kí ló ń ta ilá lórí ọ̀rọ̀ mi ṣe gbogbo ṣe ń plan nínú ẹ̀mí ẹ tó ń ru aburú rò mí a máa dí ìgbésí ayé a máa bàjẹ́ díẹ̀díẹ̀ Ọlọ́run a máa dínú oore mú ẹ wo bàbá aláǹgbá l'Àbújá wà yí ẹ bó ṣe ń bàjẹ́ ó rí ni wà fi ánfúsì kó afàlà tó sí róò ó rí lẹ́yìn bàbá aláǹgbá bó ṣe ń dojúrú
ó wá ṣó lára rẹ̀ òun sọ fún mi pé nígbà tẹ́ bá rí ìdààmú ti ń bẹ lára rẹ̀. mi tí mo ń jayé bí ọlọ mo ń jayé jọba lọ ọba mi tó bá rí mi ọba ni mo sọ odidi ọba tọba mi bá rí mi tó bá rí mi á fẹ́ lè dọ̀bálẹ̀ fún mi mo máa ṣeré tó ti bá wà nù jàlálà mi tí mo wà nù ọlá mi tó tọ́ mà ní tọba mi bá rí mi á tún tún mi wò pé ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lélẹ́yìí lẹ́yìn ká súnmọ́ tá a bá fẹ́ parẹ́ kí wàá ló ń ṣe ẹ́ irú wọ̀nyí wá ń sọ pé kínní ẹni tí ò tí ìjọba tó ti ń kọ́ palace ọgbọ́rí ẹni tí ò tí ìjọba tó ní palace ó gbọ́rú ẹ̀rì ọlọ́run ló dé ládé ọlọ́run ló mọ̀ ọmọdé mi ládé ti tiẹ̀ fún rẹ̀ kò dìgbà tí bá dádé ayé kò tó mọ̀ pọ̀ ọlọ́run ọba dé mi ládé tójú ẹ̀ fọ́ ni àfihàn fún sìnkú máa fà látúbù sírú ẹni tí ò tí ìjọba tó kọ́ palace oríwẹ̀rì tí kò ń sọmọ bá o ó dẹ̀ kọ́ palace ó ní palace ó lọ kọ́ palace tó tóbi ẹgbẹ́ tó bá dé lọ palace ni tó tọ́ tọ́ba mi bá nírú ẹ̀ òun gbà máa tó tó ọlọ́run wọ́n á máa sọ pé oníkíní of kíní kan onímúṣin of Ìkẹjà onípan group of K2 oníyànàpájà of Ìkọ̀tún kí ni wọ́n wí tó bá bu wa máa gba ẹ sí blocking bí so kọ́lọ́ máa ṣe ṣàánú wa ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ pé ẹ fara yín balẹ̀ ńgbà tí ẹ pẹ́ yín ògo Ìlọrin tí ẹ kẹ́ máa jàǹfààní irú wa lọ ká máa kúnṣẹ́ Ọlọ́run lọ́wọ́ kẹ́ máa rí mi lò ó yẹ kẹ́ máa rí mi lò fúnṣẹ́ Ọlọ́run ni kẹ́ máa jàǹfààní irú wa yìí ṣùgbọ́n irun àìdúró gbore tó wà lára arú bàbá lálàǹgbà tó wù lára ẹ̀ tó dàrin àjò ẹ̀rù ó wù lára gbogbo yín náà irun má dúró gbore bí àwọn Yorùbá máa ṣe ń wí tó wù lára bàbá lálàǹgbà tó wá di pé wá ń ṣiṣẹ́ kiri irú ẹni tó fún mọ́tò tún lọ ń bu ó gọ̀bàjẹ́ èèyàn tó fún mọ́tò tí yẹn irú ẹni bẹ́ẹ̀ ni irú bàbá lálàǹgbà tún lọ ń bu ìrìn àjò ẹwà ajá kan ti máa ń ṣò tí ajá yẹn ń ná ẹsẹ̀ báyìí ó náwó bá ẹsẹ̀ lọ báyìí bẹ́ẹ̀ lọ̀rọ̀ rẹ̀ bàbá lálàǹgbà ṣe rí. gbogbo wa ọlọ́mọṣẹ́ ìṣàánú wa tó bá lọ́la bàbá lálàǹgbà mo yìí ń bọ̀ padà nẹ́tíwọ́ọ̀kì ò gbádùn tó bá lọ́la àtẹ̀yìn àfọ oníjàlábí inú Islam mo ní tó bá ku a drop ẹ̀jẹ̀ nínú ara mi máa fi máa tako jálàbí lọ ni máa fi gbógun ti jálàbí tán ni tí ti máa fi kú sáwọn lè dé tí máa fi kú ni o mo ń sọ lọ ni kọlọmọṣẹ ṣàánú wa ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ má jẹ́ káwọn àfa oníjàlábí yẹn kọ́ bá ní àjò yín jẹ́ wájú Ọlọ́run ẹ ti gbọ́ ẹ má lọ gbọ́ṣẹ́ lò lọ́wọ́ àfa kọ̀ọ̀kan kò bá jẹ́ ṣéwù kò anything tó bá ẹni àfa wo kó jẹ́ ṣéwù ẹ má gbọ́ṣẹ́ lò lọ́wọ́ ẹ̀ kó pèrè kó tún kó ìṣéwù kó di àmírù kó kó lámírù kó di mùdírù kó náà ti gba gbogbo oyè ilé ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ta ló ṣọṣẹ àwúre fún rí ta ló ṣọṣẹ ìtajà fún rí ẹni ànulẹ tó ṣọṣẹ àwúre àtẹni tó ṣọṣẹ ìtajà wọn ṣọṣẹ fún ẹ wọn gbọṣẹ fún ẹ wọn fẹ́ fi gbàgbésí ayé ẹ jẹ́ wájú Ọlọ́run
àwọn kanra yẹn mẹ́mi pé ìwọ ọmọkùnrin ha o bú lágbájá o bú tàmẹ̀dù ó yá ẹ má bínú irọ́ àgbà àfikẹ́ ya gbé lọ sẹ́wọ̀n ohun tó ń dùn yín ni pé mo ń jáṣẹ yín ẹ wá fẹ́ lọ yẹn mọ́ ẹ̀sìn ẹ wá lọ fi kọ́ rẹ̀ mọ́ mi ẹ jẹ́ ká kú kí kúkú jáṣẹ yẹn tó pátápátá kí kú máa sọ lọ kí kú máa sọ lọ kó máa dùn yín dáadáa iṣẹ́ Ọlọ́run mo ń jẹ́ tọ́lọ́run fẹ́ nìyẹn gbogbo àwọn kọ́sọ́mà yín kọ́ sá fún yín tọ́jà ẹ̀ ò bá tà lọ́ máa sakùrì sí yìí gbogbo gbà tó bá pàṣẹ tí ò bá tà kakùrì sí ìsúná omi kó máa fi wọ́n nu ṣọ́ọ̀bù ẹ̀ tí ẹ̀ tẹ́sì ẹ̀ wò tẹ́sì tí mo sọ ìwọ fẹ́ tó bá pàṣẹ sẹ́ tọ́jà ẹ̀ ò bá tàṣẹ lọ kakùrì sí ìsúná omi fi wọ́n kà á sínú omi fúnra ẹ̀ àfẹ́ ìjọba mi kà má dàrẹ̀ láàmú gbé rédíò gbé YouTube báyìí kó máa play Allahu la ilaha illa huwa wọ́n lọ sọ bẹ́ẹ̀ sínú omi yẹn Allahu la ilaha illa huwa pọ́ọ̀sì ẹ̀ kò pọ́ọ̀sì ẹ̀ ṣé bó bá ṣe mọ̀ ṣe tó bá ti pọ́ọ̀sì ẹ̀ báyìí Allahu la ilaha illa huwa Allahu la ilaha illa huwa al-hayyul qayyum tó pọ́ọ̀sì ẹ̀ al-hayyul qayyum kàábẹ̀ ó máa gbà má tọrẹ ó kọ̀ǹfàmù ni mò ń sọ fún ẹ fẹ́ tó tested and confirmed ni wàláyé oúnjẹ ṣé o mọ̀dí tí òfin ní jẹ́ fún ẹ ṣé sọ tó bá ń gbọ́ṣẹ́ lò lọ́wọ́ wọn ó lè dá méjèèjì pọ̀ Ọlọ́run ló ní wàláyé fídù zọ́ọ̀lì mìíràn ìlà khasara Ọlọ́run ní kò ní jẹ́ fún wa lábòsí tó ń mìsì kan papọ̀ mọ́ Ọlọ́run àfi kó dààmú bá gbèsè ayé ẹ̀ má gbọ́ṣẹ́ lò lọ́wọ́ wọn má gba ọ̀ǹtún lò má gba kankan lò má sì gbẹ́rẹ́ gbogbo yìí tó ti rì mọ́lẹ̀ lọ wú kó dànù gbogbo tó ti rì mọ́lẹ̀ sínú ṣọ́ọ̀bù ẹ àti tó rì mọ́lẹ̀ mọ́lẹ̀ ẹ lọ wú gbogbo ẹ̀kọ́ la dànù tó bá fẹ́ ká dùn ẹ̀ gbà ó ní ìdíkẹ́ níbọ̀ níbẹ̀ ká kùn sí ká fún ẹ̀ kó máa fi wọ́n ṣọ́ọ̀bù ẹ ká má ká gbogbo gbà gbogbo gbèsè ayé ẹ̀ máa yí padà sẹ́ Ọlọ́run ohun tó ń dùn wọn ní ẹpọ ọmọkùnrin wa jáṣẹ́ tán gbogbo àwọn kọsítọmà wà wọn ti ní kùrìsíù làwọn ń kà á sìn kò wá tẹ́ wọn lọ́rùn àwọn òpá ọmọkùnrin tí wọ́n já ogbó iṣẹ́ wa kí ló fẹ́ jẹ́ ká jẹ kò sí ta fẹ́ jẹ mọ́ o àní gbà àfikà ya bá tiẹ̀ náà jẹ tí alẹ́ fẹ́ bàjẹ́ tí alẹ́ fẹ́ bàjẹ́ tí alẹ́ fẹ́ bàjẹ́. Wákàtí mẹ́rin la fi ń ṣe program báyìí náà. Wọ́n ti flag mi bàjẹ́. Wọ́n ti flag program mi pa. Wọ́n ti report mi pa. Facebook kan ti send ẹ̀ sí mi. Wọ́n report mi pa ni o. Ya Rabbi. Wọ́n report mi pa ni. Kí la dé? Kí ni mo ṣe? Ẹ ti report mi pa. Òṣìlẹ̀ ń ṣe. Flag mi ni. Gan. Ẹ̀kọ́ tọ́ra yín ni o, gbogbo dẹ́ ṣe ẹ̀. Ẹ̀kọ́ torí ara yín jẹ. Kí ló dé? Anyway, ẹ jẹ́ lọ sọ orúnkún mi. Tó bá di lọ́la, àtúpàdé. Èmi lẹ máa bá ibi tá ti ẹ̀ jáṣẹ́ Jalabi dé. Tí n bá sọ mọ́ ọlọ́gọ́ náà rí pé ọmọkùnrin gbìyànjú alhamdulillahi rabbil alamin ṣùgbọ́n mo ti ṣàdéhùn fọ́lọ́run pé
màmá sọ̀rọ̀ ni títí tẹ́jẹ́ ara mi á fi gbẹ tí òfin ní sómi bẹ́ẹ̀ mọ́. ohun tó wá ń dùn yín ní ẹ̀pẹ́ ọmọkùnrin. gbogbo ẹ̀yin àfáà dáadáa ló lọrin òṣùbù rẹ mọ̀ mo wà lórí program kí ló dé kí ló ṣẹlẹ̀. òṣùbù rẹ mọ̀ owó ọkọ̀ ìyá mi náà ọkùnrin 3 àtàbọ̀ yéé mo ti lọ paná kí lórúkọ yẹn. òṣùbù rẹ mọ̀ mo ṣáà program orúkọ láìláìlá ọlọ àgbàdá fáfá Ibrahim máa ṣe lè ṣe àrùkọ ọtún òṣùbù rẹ mọ̀ ọmọ jagun aláṣà gbogbo ẹ̀yin àfáà dáadáa ìlú Ìlọrin ọlọ́njọ́ àṣàbà wà pẹ̀lú yín láti ilé ọba bàbá wọ ọba Ìlọrin ṣéwù wallahu yasimuka minan nas la takafu darakan wala taksha wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim ọlọ́njọ́ bá wa ṣe bàbá wọ ọba ìlú Ìlọrin bá wa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wa fún ọ lálàáfíà tó pé àlàáfíà tó pé ọlọ́njọ́ bá wa ṣe fún bàbá wa ọlọ́njọ́ bá wa wà pẹ̀lú bàbá wa ọba Ìlọrin má dàlú Ìlọrin lú mọ́ wọn lójú ọlọ́njọ́ má jẹ́ kí ìlú Ìlọrin bàjẹ́ ọlọ́njọ́ má jẹ́ kí ìlú Ìlọrin bàjẹ́ o ìlú Ìlọrin ọlọ́njọ́ afagbára wọ Ọlọ́run àfibẹ̀wọ̀ lọ gbogbo ète Ìlọrin gbogbo ète àwọn ẹlẹ́bọ tó fẹ́ lò nínú Ìlọrin ọlọ́njọ́ bá gbogbo ẹ̀jẹ̀ tó ń plan pé àwọn máa lọ́ọ̀ṣì ẹbọ àwọn fẹ́ máa lọ́ọ̀ṣì ẹbọ nínú Ìlọrin ọlọ́njọ́ má fún wọn ṣe mọ̀tàrà bẹ́ẹ̀ mo kí bàbá wa Ṣéhù Mọ́díbò ọlọ́njọ́ bá wa wà pẹ̀lú yín ọlọ́njọ́ bá wa wà pẹ̀lú yín ọlọ́njọ́ bá wa wà pẹ̀lú yín àti gbogbo àwọn ọmọ ọba pátá láì yòyàn kankan sẹ́yìn mo kí gbogbo yín títí dórí bàbá wa ìmáàmù Ìlọrin bàbá wa ìmáàmù Ìlọrin ọlọ́njọ́ bá wa wà pẹ̀lú wọn o bá wa wà pẹ̀lú yín ẹ̀yin ni àgbàfà ní gbogbo Ìlọrin ọlọ́njọ́ ọlọ́run tó wá ṣe Ìlọrin nílùú àfà ọlọ́njọ́ má bàálù Ìlọrin jẹ́ mọ́ yín lọ́wọ́ ìlú Ìlọrin ò ní bàjẹ́ láṣẹ ọlọ́run bàbá wa máàmù Ìlọrin ọlọ́run bá wà pẹ̀lú yín ọlọ́run ò ní dójú tì yín láíláí àti gbogbo ẹ̀yin àfà ẹ̀yin olóyè bàbá wa bàbá mufti ìlú Ìlọrin ni bàbá wa mufasiru Ìlọrin ni àti bàbá wa kí lórúkọ ẹ̀ ùbándómọ̀ ni àti gbogbo àwọn àfà oríṣiríṣi tí mi ò rántí dárúkọ yín ọlọ́run má bayọ̀ yín jẹ́ ọlọ́njọ́ bá wà pẹ̀lú yín ọlọ́njọ́ bá wà pẹ̀lú yín ìlú Ìlọrin ò ní bàjẹ́ ìlú oníkúlùkù wa náà ni ọlọ́run níjọ́ ọlọ́njọ́ má jẹ́ ó bàjẹ́ ọlọ́run má dá ní àjò gbogbo wa rú ọlọ́njọ́ má dá ní àjò wa rú o ọlọ́run má bínú sí wa gbogbo ẹ̀yin ọ̀dọ́ àfà tẹ dúró déédéé nílùú Ìlọrin tẹ gbéṣẹ́ ọlọ́run dání tẹ lójú òní ti Ìsìláàmù ọlọ́njọ́ bá wà pẹ̀lú yín gbogbo ẹ̀yin ọ̀dọ́ àfà tó jẹ́ pẹ́lẹ́ bọ̀lẹ̀ yín àwa nìyẹn ẹ̀yin nìyẹn àjọ kò sí ní subhanaka Allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.